kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè wù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi dáyé lọ́rùn o. Kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè wù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi dáyé lọ́rùn o. Lọ́jọ́ tá bá bímọ titun sílé ayé. Lónílé ìtàlejò ló máa kí ni kú ewu. I welcome you all on board. You welcome on board. This is Ojurito. Please share. This is a Ojurito. Ojurito leleyi. Ojurito leto ní true life story. Eléyìí abala ìrírí ayé leléyìí Ojurito ẹ bá mi share program yìí kẹwàá kọ́gbọ́n eba. Kádàní ló ń jẹnu ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní kádàní ló mínú ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí, please share this program. Ìyáàfin Comfort Abumere mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀gbẹ́ni mi Akínwálé Ògúntòwó mo rí yín bẹ̀. Ọmọ òṣèpàrọ̀ Ṣólẹ́ksì ẹ ṣeun mo dúpẹ́ tẹ́ bá mi share program yìí. Mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ ẹ kú ìgbà gbogbo mi ẹ káàbọ̀ sórí ètò. Ojurito lètò ètò lójúrító a true life story. Àbúrò mi ọmọọba agbára mo rí ẹ ń bẹ̀ káàbọ̀ sórí ètò gbàgede àṣà káàbọ̀ sórí ètò Ojurito eléyìí ò kì í ṣe gbàgede àṣà ẹ jọ̀wọ́ ẹ má bínú I'm sorry this is not gbàgede àṣà this is Ojurito ìrírí ayé leléyìí share. Tọ́ba ní kó pé wá ọjọ́ fi ṣeré. Zainab Olúwabùkọ́lá àríléṣeré mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. This is Ojurito program, a true life story. You are welcome on board. Tọ́jọ́ bá gorí ọjọ́ tọmọ náà bá dàgbà tó bẹ̀rẹ̀ sí ní relé ìwé. Ẹ ṣeun mo dúpẹ́ ìyáàfin Zainab. Táíwò Anoma Smith ẹ káàbọ̀ sórí ètò Ojurito leléyìí. This is a special program. It's a special program. It's a program whereby we're going to talk about what has happened to somebody. It's a true life experience.
ẹni a fẹ́ lámọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni. Ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ọmọ. Ẹ ṣeun mo dúpẹ́ Ebenezer Obey leléyìí. The man, the horse and the sun. Òun ni àkọlé orin Ebenezer Obey yìí. Ìran ojú oró ẹ̀kú àmójúbà omi. Ìran òṣìbàtà ẹ̀kú àmójúbà odò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúrító àti ẹ̀yin olólùfẹ́ ọmọ abẹ́rẹ́ ijó. Ẹ̀kú àmójúbà mi ọmọ abẹ́rẹ́ ijó lórí ètò yìí ètò wa Ojúrító, True Life Story. This is a true life story that has happened to somebody and you want to share it with public so that you can benefit from it, you can learn from this story. This is not a mere story but a true life story of somebody. Eléyìí ṣẹlẹ̀ sí ẹnìkan tó jẹ́ pé ó ti tó nǹkan bí ọdún tó kọjá láti máa ń ṣe ètò Ojúrító yìí nǹkan kí nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ pé àwọn èèyàn máa ń gbé true life story wọn wá tí wọ́n máa ní kí a gbá wọn nà ń bẹ́ẹ̀ ká nà sórí afẹ́fẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè di àǹfààní tàbí kí wọ́n lè kọ́gbọ́n nínú nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn. Ẹ ti rí i pé láti ọdún tó kọjá láti máa ń ṣe ètò Ojúrító yìí ṣùgbọ́n fún ìdí kan àti ìkejì a gbé etì a ò ṣe mọ́. Ṣùgbọ́n ní báyìí ní ọdún yìí a sọ pé nígbà tí àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè tọ́ni ọmọ abẹ́rẹ́ ijó ètò Ojúrító tí ẹ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yìí ẹ bá a mú wá sórí ètò padà ẹ bá a mú wá sójú afẹ́fẹ́ torí pé à ń gbádùn ètò yìí ó máa ń kọ́ wa lọ́gbọ́n. Ìdí rèé tàbí sọ pé kí a wá àyè kí a máa ṣe ètò yìí. Araba of Emure Land ẹ káàbọ̀ sórí ètò gbàgede àṣà ẹ jọ̀wọ́ ẹ má bínú ẹ káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí gbàgede àṣà ti mọ́ mi lẹ́nu torí pé ó ti péjọ mẹ́ta kan tí a ò ti ṣe Ojúrító yìí ẹ má bínú ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, a true life story. Òun leléyìí ọmọdékùnrin kan báyìí òun ló kọ̀wé tó pè mí ó ní ọmọ abẹ́rẹ́ ijó mo ní òó ó ní ọmọ abẹ́rẹ́ ijó mo ní ó ní ọmọ abẹ́rẹ́ ijó mo ní òó mò ń dáhùn ó dẹ̀ mẹ́wùló mo pè ẹ́ mo ní ẹ̀mẹ́ta mo ní ìpè ayé ni máa jẹ́ mi ò ní jẹ́ tọ̀run. Ó ní òun fẹ́ fi nǹkan kan tó mi létí kí n bá òun nà ń bẹ́ẹ̀ kí n bá òun gbé e sójú afẹ́fẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ kan lè kọ́ ẹ̀kọ́ nínú nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun tó jẹ́ true life story yìí kí àwọn èèyàn kan lè kọ́gbọ́n pàápàá jùlọ àwa tá wà ní ìlú òyìnbó yìí torí pé ibi tí eléyìí ti ṣẹlẹ̀ ìlú òyìnbó ń bì ní nǹkan eléyìí ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lénìí nǹkan tí ó ṣẹlẹ̀ sí èèyàn tó jẹ́ pé ó wà ní ìlú òyìnbó. Ọmọdékùnrin kan àwọn èèyàn méjì ni ọmọ ìyá ọmọ bàbá méjì tó jẹ́ pé ìyá kan náà bàbá kan náà ló bí wọn àwọn méjèèjì yìí àwọn ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Ẹni tó mú ọ̀rọ̀ yìí wá òun ló jẹ́ ẹ̀gbọ́n àbúrò rẹ̀ ló mú wá sí ìlú òyìnbó. Ẹ jẹ́ kí a ṣe báyìí kó ba lè yé wa yékéyéké torí lórí ètò yìí a kì í dárúkọ ṣùgbọ́n a máa fún wọn ní orúkọ kí ó ba lè yé yín bí a bá ṣe ń sọ̀rọ̀ yìí kó ba lè yé yín yékéyéké. Ẹ jẹ́ ká fún ẹni tó mú ọ̀rọ̀ yìí wá ẹ jẹ́ ká fún òun lórúkọ torí pé òun lẹ̀gbọ́n ẹ jẹ́ ká pè ní Akeem ẹ jẹ́ ká pè òun ní Akeem kí orúkọ àbúrò rẹ̀ máa jẹ́ Jídé ẹ jẹ́ ká pè òun náà ní Jídé kì í ṣe orúkọ wọn gangan leléyìí ṣùgbọ́n for security reason for security purpose ni a ṣe ní dárúkọ wọn torí pé lórí ètò yìí a kì í dárúkọ ṣùgbọ́n kọ́kà kí a dárúkọ a ó fún wọn ní orúkọ ìnagijẹ kan kí a pe ẹni tó mú ọ̀rọ̀ yìí wá ká pè ní orúkọ rẹ̀ ní Akeem. Akeem pè mí ó ní ọmọ abẹ́rẹ́ ijó mo ní òó ó ní ọmọ abẹ́rẹ́ ijó mo ní mò ń dáhùn mò ń jẹ́ ó ní nǹkan kan ṣẹlẹ̀ sí òun ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí torí pé lórí ètò yìí ọgbọ́n là ń kọ́ ẹ wá kọ́gbọ́n torí pé ìgbà mìíràn oore máa ń dibi oore tí oníkálukú wa yóò ṣe tí yóò dibi máa wà lọ́wọ́ Elédùà kò ní jẹ́ kí a ṣe a ò ní ṣe oore ṣe ẹ ṣàmì kí ẹ gbé tọ́ ẹ̀mí nífẹ̀ẹ́ mi Ọpẹ́yẹmí mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí ẹ bá mi share program please share ẹ ṣeun mo dúpẹ́ nífẹ̀ẹ́ mi Ọpẹ́yẹmí ẹ ṣeun mo dúpẹ́. Wọ́n ní Akeem ló mú ọ̀rọ̀ yìí wá ó ní ohun tí ó ṣẹlẹ̀ sí òun. Akeem yìí ó ní àbúrò kan kí a sọ pé orúkọ àbúrò eléyìí jẹ́ Jídé bí ó tiẹ̀ jẹ́ pé kì í ṣe orúkọ wọn gangan leléyìí ẹ ṣeun mo dúpẹ́ olóyè Ọláyínká Akínbọ̀bóyè mo rọwọ́ yín bẹ̀.
bí ó tiẹ̀ jẹ́ pé kì í ṣe orúkọ rẹ̀ gangan, orúkọ wọn gangan la dá, ṣùgbọ́n kí ó ba lè yé yín yékéyéké òun la ṣe máa fún wọn lórúkọ kankan torí pé tá bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n ká má máa gbé fún àbúrò, tá bá sọ̀rọ̀ àbúrò ká má máa gbé fún ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n ni ká fún ní Akeem, kí àbúrò kí ẹ̀ máa jẹ́ Jídé. Akeem ló mú ẹjọ́ yìí wá. Òjòlá ìbínú, mo rí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. This is a true life story program. Ìrírí ayé leléyìí. Akeem ló mú ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ ọmọ abẹ́rẹ́ ẹjọ́. Ó ní òun ní àbúrò kan. Nígbà tí àbúrò òun yìí, òun pẹ̀lú àbúrò wọn yìí, wọ́n jọ dàgbà. Ṣùgbọ́n ìyá wọn ó ti ṣaláìsí. Bàbá wọn ló jẹ́ ẹni tí ó jẹ́ pé ó dúró fún wọn tó tọ́ wọn dàgbà. Òun wá ní àǹfààní láti wá sí ìlú òyìnbó. Ó wá sí ìlú òyìnbó yìí. Ayọ̀ Lawal, mo rí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, true life story, ìrírí ayé leléyìí. Ẹ bá mi share program yìí kí àwọn èèyàn kí wọ́n lè wọlé, kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí. Torí pé àwa tá wà ní ìlú òyìnbó gangan, àwa ní ọ̀rọ̀ yìí báwí jù. Kí a wo bí ó bá ṣe kọjú sí yín, kẹ́yìn náà kẹ́ bá lè mú ti yín nínú rẹ̀. Torí pé ìgbà mìíràn oore máa ń dìbì. Oore tá ò ṣe tí yóò dìbì mọ́ wa lọ́wọ́, Elédùà kò ní jẹ́ kí a ṣe. Àní Akeem sọ pé nígbà tí òun dá ṣàṣà, òun gbìyànjú, òun tiraka lọ́tùn lósì láti wá sí ìlú òyìnbó, Elédùà fóun ṣe, òun sì rí ọ̀nà àbáyọ. Òun wá sí ìlú òyìnbó yìí. Alhaja Khadijat Àríkẹ́ Adésànyà, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, a true life story. Ìyàwó mi alálùbáríkà aláràfà Jímọ̀, mo rí ẹ ń bẹ̀, káàbọ̀ sórí ètò. Àní Akeem sọ pé òun tiraka, òun gbìyànjú láti jẹ́ èèyàn láyé, láti rí pé òun wá sí ìlú òyìnbó yìí, torí pé òun gbàgbọ́ pé tóun bá wá sí ìlú òyìnbó ńkọ́, ayé á rọrùn fóun láti gbé, òun á sì lè ṣe oore fún àwọn tó wà lẹ́yìn òun nígbà táwọn ò níyá, tó jẹ́ pé bàbá àwọn ló ń kópa. Ọlọ́run bá ṣe, ó sì rí ọ̀nà àbáyọ, ó wá sí ìlú òyìnbó yìí. Nígbà tí ó dé ìlú òyìnbó, ẹ ti mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn tá wà ní ìlú òyìnbó, tí èèyàn bá kọ́kọ́ dé, ó máa dàbí ọmọ tó ẹ̀ṣẹ̀ bí, tó jẹ́ pé ó ẹ̀ṣẹ̀ máa wá bó máa ṣe rìn, bóyá ó máa kọ́kọ́ wọ́, kó tó wọ́ tán ó máa bẹ̀rẹ̀ sí ní máa rìn díẹ̀. Ẹsẹ̀ rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní múlẹ̀. Ẹsẹ̀ Akeem bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ ní ìlú òyìnbó, ní ìlú Spain, ní ìlú Payán. Ó ní ìgbà tó ń dé ìlú Payán yìí, òun wá bẹ̀rẹ̀ sí ní, ẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ díẹ̀. Ká má fọ̀rọ̀ gùn, Akeem pàdé olólùfẹ́ ẹ̀ kan, ó pàdé ọmọbìnrin kan tó jẹ́ akátá. Àwọn akátá yìí tó jẹ́ èèyàn dúdú, tó jẹ́ pé wọ́n ti kó wọn ní ẹrú láti ọdún pípẹ́, táwọn bàbá ńlá wọn ti kó wọn lẹ́rú, tí wọ́n ti kó wọn lọ sí òkè òkun. Òun ni akátá yìí, tí kì í ṣe ọmọ Áfíríkà, ṣùgbọ́n dúdú ni òun náà. Òun pàdé ọmọbìnrin yìí sì nífẹ̀ẹ́ òun náà sì nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí náà. Àwọn jọ ń bẹ̀rẹ̀ àníyàn bọ̀. Ká má fọ̀rọ̀ gùn, ọmọbìnrin yìí ó sì fẹ́ òun, torí pé ó wò pé tí àwọn bá fẹ́ra ńkọ́ òun á lè ní ìwé ìgbélùú. Láti ṣe ọ̀rọ̀ ìwé ìgbélùú yìí, kí n tó tẹ̀síwájú, ọmọbìnrin yìí ti ní ọmọ méjì nílé, ó ti bímọ méjì tẹ́lẹ̀. Ó bí ọkùnrin, ó bí obìnrin. Ọmọbìnrin àkọ́kọ́ òun ni ó jẹ́ ọmọ ọdún 7 sí 8 lásìkò tí Akeem pàdé olólùfẹ́ rẹ̀ yìí. Ọmọkùnrin kékeré yìí, ìyẹn jẹ́ ọmọ ọdún 4 lásìkò tó pàdé olólùfẹ́ rẹ̀ yìí. Kẹ́ ẹ bá máa dé, kí ẹ máa gbọ́, kí ẹ máa dé, kí ẹ máa mú sí ọwọ́ òsì yín. Akeem la ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, èyí tó mú ọ̀rọ̀ yìí wá. Ó ní nígbà tí òun pàdé olólùfẹ́ yìí, àwọn ń bẹ̀rẹ̀ àníyàn bọ̀. Olólùfẹ́ yìí ó fẹ́ràn òun náà sì gba tiẹ̀. Àwọn jọ ń bẹ̀rẹ̀ ìfẹ́ wọn bọ̀. Ní ìgbà tó wáyá, olólùfẹ́ yìí sọ pé òun á ràn ẹ́ lọ́wọ́ torí pé òun níwèé. Ọ̀nà tí òun lè gbà fi ràn ọ́ lọ́wọ́ ni pé kí àwọn fẹ́ra wọn. Ó sì gbà láti ṣe bẹ́ẹ̀ fún un, ó sì lọ fẹ́, wọ́n fẹ́ra wọn. Nígbà tí wọ́n fẹ́ra wọn yìí, torí pé ọ̀rọ̀ yìí ó pọ̀, ìwé tí mo fi kọ ọ̀rọ̀ yìí ó tó ìwé 5 ó ní mo fi gba ọ̀rọ̀ yìí lẹ̀ lẹ́nu Akeem yìí. Ó ní àwọn fẹ́ra wọn yìí. Nígbà tí àwọn fẹ́ra wọn, Olúwatóyìn Motúnráyọ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, a true life story. Akeem ní òun fẹ́ ọmọbìnrin yìí, àwọn fẹ́ra wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ra wọn yìí, àwọn ìjọba sì fún òun ní ìwé ìgbélùú. Òun ní ìwé ìgbélùú yìí, òun bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Bóun ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́,
Akila's Picture, welcome on board. This is a true life story. Ojurito is a story about somebody that brought his junior brother to Europe, and at the end of the day, they turned enemy. So, ó ní ẹ ṣeun mo dúpẹ́ pẹ́ òkun. Ó ní òun bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí, òun wá ran ọmọdébìnrin yìí lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ tí obìnrin yìí ti bí. Ẹ má gbàgbé pé olólùfẹ́ rẹ̀ yìí ó ti bímọ méjì, ó ti bọ́kùnrin, ó ti bóbìnrin. Òun wá ń tọ́jú àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ tòun, wípé ọmọbìnrin yìí tó bá tásìkò kan á bímọ tòun náà fóun náà, wípé téèyàn bá tọ́jú ọmọ ọlọ́mọ, olúwa á lè ní àǹfààní láti tọ́jú ọmọ tirẹ̀. Òun ò jẹ́ kí wọ́n mọ̀ lá pé òun kọ́ ni bàbá wọn. Bẹ́ẹ̀ ni àwọn aráàta náà wọn ò mọ̀ lá pé Akeem kọ́ ló bí àwọn ọmọ yìí. Ó máa ń kó wọn lọ sílé ìwé, ó máa ń ṣe oríṣiríṣi pẹ̀lú wọn. Tí ìyá wọn ò bá sílé, ó máa lọ mú wọn nílé ìwé, ó máa mú wọn wá sílé, ó máa ṣètọ́jú àwọn ọmọ yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Àwọn ọmọ yìí fẹ́ràn Akeem kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Akeem pẹ̀lú olólùfẹ́ rẹ̀ yìí, ìfẹ́ wọn, kódà ìyá tó bí ọmọbìnrin olólùfẹ́ rẹ̀ yìí, ìyá tó bí olólùfẹ́ yìí, ó fẹ́ràn Akeem tó bí pé kódà ó máa ń wo Akeem gẹ́gẹ́ bí pé òun lòún bí Akeem, bí ó ṣe fẹ́ràn, bí ó ṣe nífẹ̀ẹ́ Akeem sí. Ó wá tó àsìkò kan, àbúrò Akeem tó wà ní ìlú Nàìjíríà yìí, ó máa ń pe Akeem lóòrèkóòrè. Akeem máa ń pelé, ó máa ń fowó oúnjẹ ránṣẹ́ sí bàbá, ó máa ń fowó oúnjẹ ránṣẹ́ sí gbogbo wọn. Ẹ ṣeun mo dúpẹ́ Olúwatóyìn Mòtúnráyọ̀ Ọláfárè. Ẹ bá mi share program yìí kẹ́ jẹ́ kí àwọn èèyàn wá kọ́gbọ́n, torí pé àwa tá a wà nílùú òyìnbó ọ̀rọ̀ yìí kàn wá gbọ̀ngbọ̀n, torí oore tí a máa ṣe tí ó máa dibi, Olódùà má jẹ́ ká ṣe é. Ó ní nígbà tó yá, àbúrò òun bẹ̀rẹ̀ sí ní kọrin sí òun létí pé ẹ̀gbọ́n mi ẹ jọ̀wọ́ ẹ ràn mí náà lọ́wọ́. Ẹ má kọ́ má jà pé ẹ̀yin nìkan lẹ wà nílùú òyìnbó tí ẹ̀ ń ṣe gbogbo wàhálà yìí. Ẹ jẹ́ kèmi náà wá, tí n bá wá sí ìlú òyìnbó ńkọ́, a lè jọ máa ṣe gbogbo eléyìí, màá lè ràn yín lọ́wọ́ láti máa ṣe ojúṣe tí ẹ̀ ń ṣe yìí. Akeem náà wá wò ó pé tòótọ́ ni àbúrò òun yìí sọ. Ó fi tó ìyàwó rẹ̀ létí pé honey, my dear, my junior brother in Nigeria, torí pé àbúrò rẹ̀ náà tó bá pe Akeem, tákìm bá pe àbúrò rẹ̀, ó máa ń jẹ́ kí ìyàwó rẹ̀ kó bá bàbá wọn sọ̀rọ̀. Ìyàwó rẹ̀ á máa bá àbúrò Akeem sọ̀rọ̀ tó ń jẹ́ Jídé. Wọ́n á máa bá Akeem sọ̀rọ̀. Esther Adéfúnkẹ́, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, a true life story lélẹ́yìí. Ẹ bá mi share program yìí kí gbogbo àwọn èèyàn kí ó lè wá kọ́gbọ́n, kí ẹ bá máa dé bí a ṣe ń sọ̀rọ̀ yìí, torí pé gbogbo comment tẹ́ bá sọ náà, ẹni tó ní ọ̀rọ̀ yìí ó wà lórí ètò yìí, òun náà ń gbọ́, òun náà ń wò mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, torí pé àtọdún tó kọjá ló ti gbé ọ̀rọ̀ yìí wá tí mi ò ṣiṣẹ́ yìí. Bọ́lájí Adégbìtẹ́, ẹ ṣeun mo dúpẹ́. Àtọdún tó kọjá ló ti gbé ọ̀rọ̀ yìí wá, ṣùgbọ́n mi ò ráyè ṣe é nígbà tá a ti pa ètò yìí tì. Ṣùgbọ́n nígbà tá a ti bẹ̀rẹ̀ yìí, mo ní ètò tiẹ̀ ni máa kọ́kọ́ ṣe. Bí ó ṣe sọ fún ìyàwó rẹ̀, ó ní díà, ó ní let me bring my junior brother. I want to help. You know the way we come from Africa, we are always responsible for our sibling back at home. So I want to help him. Ìyàwó rẹ̀ sì gbà, ó ní kò burú, kó ràn án lọ́wọ́. Ǹjẹ́ ọ̀nà wo ni a fi ran ọmọdékùnrin yìí lọ́wọ́? Tí ẹ bá rí Akeem pẹ̀lú àbúrò rẹ̀ yìí, wọ́n jọra bíi pé tí ẹ bá wò wọ́n, ẹ ó rò pé ìbejì ni wọ́n. Mo wá béèrè lọ́wọ́ Akeem, mo ní ìwọ pẹ̀lú àbúrò rẹ̀ tó ní ẹ jọra yìí, ọmọ ọdún mélòó làbúrò rẹ̀? Ó sọ. Ọmọ ọdún mélòó nìwọ? Ó sọ tirẹ̀. Ó wá jẹ́ pé ọdún kan àti oṣù mẹ́jọ péré ni wọ́n gbà lọ́wọ́ ara wọn. Ọdún kan àti oṣù mẹ́jọ péré. Saheed Akinsaklo style, ẹ mà káàbọ̀ sórí ètò Ojúrító. This is a true life story. This Square Akins, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, true life story. Ìrírí ayé leléyìí. Nígbà tí mo ṣí ọjọ́ orí àwọn méjèèjì, ọdún kan àti oṣù mẹ́jọ ni Akeem gbà lọ́wọ́ àbúrò rẹ̀ tí ń jẹ́ Jídé yìí. Ó ní àwọn jọra bíi pé téèyàn bá rí wọn, wọ́n máa rò pé ìbejì làwọn. Ló bá wò pé ọ̀nà tí ó lè yá kíákíá láti fi mú àbúrò òun yìí wá, ó ní pé kí òun lo ìwé ìgbélùú tòun yìí kóun fi ránṣẹ́ sílé, torí pé táwọn bá ní káwọn lọ bá àwọn tó máa ṣe visa, number 1 owó yẹn máa pọ̀, number 2 ó lè máa pẹ́. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn jọra yìí, tí òun bá fi ìwé ìgbélùú tòun ránṣẹ́ sílé kọ́, àbúrò òun yìí á lè lọ wá. Ó láwọn dàbí ọgbọ́n,
Musiliu MC Olúọmọ ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, ìrírí ayé leléyìí, true life story. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí. Ọlọ́run wá mú ìwé ìgbélú òun fi ránṣẹ́ sílé. Bóun ṣe fìwé yìí ránṣẹ́ sílé báyìí, Bọ́lá ọmọ Jésù mo rí yín bẹ̀, ẹ ṣeun tẹ́ bá mi share program yìí. Ọlọ́run fi ìwé ìgbélú yìí ránṣẹ́ sílé. Bóun ṣe fi ránṣẹ́ sílé, àbúrò òun ṣe bọ́n ṣe sọ pé kó ṣe é. Ó ra tíkẹ́ẹ̀tì, ó fi owó tíkẹ́ẹ̀tì ó fi ránṣẹ́. Nígbà tí Ọlọ́run máa bá ṣe é, ó máa wọlé, ó wọlé dé, ó wọlé sí ìlú Spain yìí nílùú Espanyol. Vincent Nsosha, welcome on board my brother. Ó wọlé sí ìlú Spain nílùú Espanyol yìí. Ó ní bó ṣe wọlé, ó ní ìyàwó òun ló lọ gbé òun pẹ̀lú ìyàwó òun làwọn lọ gbé ní pápákọ̀ òfurufú ní airport. Wọ́n lọ gbé àbúrò rẹ̀ tó ń jẹ́ Jídé yìí, wọ́n gbé wá sílé. Nígbà báwo ni ọ̀nà, ṣé kò sí wàhálà, ṣé àwọn immigration yìí kọ́, ṣé wọn wàhálà rẹ̀ pọ̀ jù. Mo dúpẹ́ Omiṣaki Fábíyì, mo rí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, a true life story. Ẹ bá mi share program yìí kí àwọn èèyàn kí wọ́n kọ́gbọ́n nínú eléyìí, pàápàá jùlọ àwa tá wà nílùú òyìnbó. Ó ní nígbà tí àwọn gbé àbúrò òun yìí délé, táwọn gbé tí Akeem pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n gbé Jídé délé, yàrá tí ọmọdékùnrin tó jẹ́ pé kékeré nínú ọmọ ìyàwó tí ìyàwó rẹ̀ ti bí yìí, torí pé ìyàwó rẹ̀ ti bímọ méjì, ìkan obìnrin ọmọ ọdún 7, ìkan ọkùnrin ọmọ ọdún 4. Yàrá tí ọmọdékùnrin yìí ń sùn sí, wọ́n wá ní kí àbúrò òun kó máa sùn sínú yàrá yìí. Ó wá ń sùn bẹ̀. Bó ṣe ń sùn bẹ̀, ní àìfọ̀rọ̀gùn, ọmọdékùnrin yìí, ẹ̀gbọ́n rẹ̀ ó ń ṣiṣẹ́, òun wà nílé, ó ń bá wọn tọ́jú ilé, ó ń bá wọn dúró sílé. Ẹni tó ẹ̀ṣẹ̀ dé láti Nàìjíríà kò tíì lè níbi tó máa lọ. Nígbà tí ó yá, wọ́n ní kí ni wọ́n máa ṣe báyìí tó jẹ́ pé ọ̀nà tí ẹ̀gbọ́n rẹ̀ ń bá a gbà, gbogbo ọ̀nà tí ẹ̀gbọ́n yìí tó ń là sílẹ̀ fún àbúrò yìí, bó bá gbọ́ á lóun ti gbọ́. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tó bá kọ́kọ́ dé, tó bá ṣẹ̀ṣẹ̀ dé sílùú òyìnbó, kò sí nǹkan tẹ́ sọ fún tí kò sọ pé òun ò ní ṣe. Ṣùgbọ́n nígbà tójú wọn bá ti là tán, ọ̀rọ̀ nǹkan míì ló máa mú ṣe. Wọ́n á gbàgbé ibi tí ìyà ti ń jẹ wọ́n bọ̀. Lọ́ládé Samuel ẹ káàbọ̀ sórí ètò Ojúrító lètò. Wọ́n á gbàgbé ibi tí ìyà ti ń jẹ wọ́n bọ̀. Nígbà tí ó wáyá, Jídé wá pé Akeem wá pé àbúrò rẹ̀ pé báwo ni nǹkan tí o máa ṣe báyìí, ká bá ẹ wá bí o máa ṣe máa ṣiṣẹ́, bí o máa ṣe oríṣiríṣi nǹkan. Bí ó tiẹ̀ jẹ́ pé ò tí ì lè ní ìwé, ò tí ì lè dá iṣẹ́ ṣe. Ọ̀gbẹ́ni Tim Olúpọ̀nà ẹ káàbọ̀ sórí ètò Ojúrító lètò. Princess lọmọ orí yín bẹ̀. Ojúrító, this is a true life story. Ọ̀rọ̀ kan ẹnìkan tí ó ṣẹlẹ̀ sí tó ní ká bá òun náà ń bẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè kọ́gbọ́n nínú eléyìí. Ọmọ ìyá méjì tó jẹ́ pé ẹ̀gbọ́n ló mú àbúrò wá sí ìlú òyìnbó. Ó ní nígbà tó wá yá ni àbúrò òun tí ó wá nígbà tí ara bẹ̀rẹ̀ sí ní tu àbúrò yìí, báyìí ló bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Wọ́n ní tí èèyàn bá rí ìgbádùn ọjọ́ kan á gbàgbé ìṣẹ́ ọdún 5. Bí àbúrò yìí ṣe gbàgbé gbogbo wàhálà. Míláyọ̀ Ọmọtọ́ṣọ́ ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Mo ní bí àbúrò ṣe gbàgbé gbogbo wàhálà tí ẹ̀ ń ṣe fídíò yìí. Ó gbàgbé gbogbo wàhálà tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe yìí, gbogbo ìlàkàkà tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe. Bí ọmọdékùnrin yìí ṣe gbàgbé rèé, ó bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó bẹ̀rẹ̀ sí ní kọ̀rẹ́, ó bẹ̀rẹ̀ sí ní ṣe, ó bẹ̀rẹ̀ sí ní mọ̀. Ó ń fa sìgá, bẹ́ẹ̀ ni ó ń mugbó. Tí wọ́n bá sọ ẹyọ kan, bẹ́ẹ̀ ló máa sọ méjì. Tí wọ́n bá sọ méjì, á sọ mẹ́ta. Nígbà tó wá yá, ó wá di ọjọ́ kan ní mò ń bọ̀, ẹ jẹ́ kí n wo ibi tí mo sọ ọ̀rọ̀ yìí dé. Mò ń bọ̀. Tó sì bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀gá ilé iṣẹ́ ní kó máa débi iṣẹ́. Lákòókò mẹ́jọ, ó ń ṣe déédéé. Ó débi iṣẹ́ lákòókò, ìpàdé iṣẹ́ jẹ́. Mo ní ẹ̀gbọ́n rẹ̀ ó bá wá iṣẹ́ pé kó lè rí nǹkan fi máa pawọ́dà. Ṣùgbọ́n kàkà kí Jídé lọ sí ibi iṣẹ́ yìí, ọjọ́ tí ó yá jù ní òun ni Jídé ń wá. Ọ̀nà tí ó yá tó jẹ́ pé ó máa fi rí fast money
quick money òun ni Jídé ń wá kiri ní ìlú òyìnbó, kò lè ṣiṣẹ́, ọwọ́ rẹ̀ ò ránṣẹ́. A ní iṣẹ́ tí wọ́n ń ṣe yìí ń kọ́ o, ìyẹn ò kì í ṣe irú iṣẹ́ tí òun máa ṣe, pé òun ò lè ṣe irú iṣẹ́ eléyìí. Àwọn owó, àwọn iṣẹ́ tó jẹ́ pé ó máa yá kíákíá, ọwọ́ ọ̀nà tí ó máa ti rí owó kíákíá, ibẹ̀ lòun ti máa ṣiṣẹ́. Irú iṣẹ́ yẹn lòun wá ń tòun, pé iṣẹ́ kékeré owó ńlá òun lòun ń wá. Ẹ̀gbọ́n rẹ̀ ò lè sọ̀rọ̀ balẹ̀ fún. Yorùbá ló sọ pé ẹni àbábá lábà báyìí òun ni bàbá, ṣùgbọ́n òwe yìí kì í ṣe ti Jídé tí ó jẹ́ àbúrò. Nígbà tí kò fẹ́ gbọ́ràn sí ẹ̀gbọ́n rẹ̀ lẹ́nu, Jídé kó kúrò nínú ilé, ó kó kúrò nínú ilé tí ẹ̀gbọ́n rẹ̀ fi sí. Ẹ̀gbọ́n rẹ̀ ní Jídé kó lọ, ó kó jáde nínú ilé o, ó fi lélẹ̀, ó ní òun ti tójú bọ́, òun jẹ́ àgbàlagbà tara òun ti tójú bọ́. Ó kó lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀, lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kóra wọn kiri. Ó wá lọ gbé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yìí. Ọ̀dọ̀ ọ̀rẹ́ yìí ni Jídé ti kó àgbákò. Ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tó kó lọ yìí, ibẹ̀ ni Jídé mà ti kó àgbákò. Ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, ká wí fọmọ ẹni a gbọ́, orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Àgbákò tí Jídé kò rèé. Ní ọjọ́ kan, àwọn ọlọ́pàá òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí wọ́n jọ jáde lọ. Àbùkíá Yàkóyó Ẹ̀sìpàyán, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Ní ọjọ́ kan, òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí Jídé pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wọ́n ń kóra wọn kiri yìí, wọ́n jọ jáde lọ. Ibẹ̀ ni wọ́n ti ṣalábàápàdé àwọn ọlọ́pàá tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe control yìí. Ibi tí wọ́n ti ń ṣe control, tí wọ́n ti ń bèrè ìwé ìgbélú oníkálukú, ibẹ̀ ni wọ́n ti bèrè ìwé ìgbélú Jídé yìí tó jẹ́ àbúrò yìí. Ṣé ti mọ̀ pé Jídé làbúrò, ẹ̀gbọ́n rẹ̀ ni Akeem tó jẹ́ pé ìyẹn níwèé, Jídé ò níwèé, ṣùgbọ́n ó ti ṣe àyà gbangba, ó ti ṣe ojú, ó ti ṣe àṣemáṣe, ó ti ṣe ojú mi dá pé òun ti tó tán, òun lòún tó yìí, ó ti dé ìlú òyìnbó. Adékòdèrè ló ń pe irúfẹ́ ènìyàn báyìí, Adékòdèrè ni irúfẹ́ wọn. Rosemary Fúnmiláyọ̀ Àlàbí, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító True Life Story. Ẹ bá mi share program yìí kí àwọn èèyàn kí wọ́n jàǹfààní ètò yìí, pàápàá jùlọ àwa tá wà ní ìlú òyìnbó yìí, kí a kọ́gbọ́n nínú rẹ̀, kóore má bàa dìbì. Wọ́n ní nígbà tí ọlọ́pàá tí ó control àwọn Jídé yìí pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yìí, oníkálukú bẹ̀rẹ̀ sí ní fọwọ́ rara. Wọ́n ní kí Jídé sọ kó mú ìwé ìgbélú jáde. Ní Jídé bá rántí orúkọ ẹ̀gbọ́n rẹ̀, Thompson Dúróṣinmí, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Ní Jídé bá rántí orúkọ ẹ̀gbọ́n rẹ̀ yìí, bó ṣe fún àwọn ọlọ́pàá, ó fún àwọn ọlọ́pàá ní dátàs ẹ̀gbọ́n rẹ̀. Ọmọ́táyọ̀ Fìlání, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Ojúrító lètò True Life Story lélẹ́yìí, ìrírí ayé. Ẹ bá mi share program yìí kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó kí ẹ bá lè mọ irúfẹ́ orí tí ẹ bá máa ṣe. Ọmọ ìyá ó máa ń ṣe ni. Àbúrò lè ṣe ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n lè ṣe àbúrò, bàbá lè ṣe ọmọ, ọmọ lè ṣe bàbá, ìyá sì ń ṣe ọmọ pẹ̀lú. Pé lágbájá yìí ẹ̀gbọ́n mi ni kò lè ṣe mí, kò sí lọ́rọ̀ ìlàyé yìí. Ẹ̀yin Victoria Ọ̀ṣọ́, ẹ ṣeun, mo dúpẹ́ káàbọ̀ ètò yìí. Nígbà tí Jídé tí ọlọ́pàá control Jídé yìí, ó sì rántí orúkọ, gbogbo orúkọ, jẹ́ mọ̀ pé orúkọ ẹ̀gbọ́n rẹ̀ yìí, ìwé ìgbélú ẹ̀gbọ́n rẹ̀, òun ló fi wá sí ìlú òyìnbó. Gbogbo nígbà tó fẹ́ kúrò ní Nàìjíríà, ó ti há gbogbo dátà yìí sórí. Gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀, torí pé àwọn immigration tó bá máa kọjá, ó mọ gbogbo orúkọ. Ó bá fún àwọn ọlọ́pàá ti ìlú Ẹ̀sàyán nílùú Spain, ó fún wọn ní orúkọ yìí. Ó ṣe fún wọn ní orúkọ yìí, wọ́n béèrè date of birth ẹ̀, wọ́n béèrè date of birth lọ́wọ́ ẹ̀, ó sọ gbogbo ẹ̀ fún wọn. Wọ́n béèrè ọjọ́ ìbí, ó sọ ọjọ́ ìbí ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n ibi tí ọwọ́ pálábá Jídé ti ségi rèé. Àwọn ọlọ́pàá béèrè àdírẹ́sì rẹ̀, wọ́n béèrè àdírẹ́sì lọ́wọ́ rẹ̀. Níbo ni àdírẹ́sì ibi tó ń gbé? Ó sọ fún wọn, ṣùgbọ́n kò lè pé dáadáa. Wọ́n wá tún béèrè postcode, wọ́n béèrè postcode ibi àdírẹ́sì yìí wà. Ibí yìí ni ọwọ́ pálábá Jídé ti ségi tí kò mọ̀. Postcode yìí, ibẹ̀ ni ó ti já. Mò ń bọ̀, ẹ jẹ́ n dátọ́ mi.
àwọn ọ̀lẹ afàjò. Wọ́n á fún lórúkọ, ọlọ́mọ mọ́ níjà ni, ó ti bá dá wáyé. mo ní àwọn ọlọ́pàá béèrè postcode ibi tí Jídé ń gbé yìí postcode yìí ni Jídé ò mọ̀ ibí yìí ló ti já iṣẹ́ wa já lórí Jídé po iṣẹ́ yìí já lọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá ò ṣe àní-àní wọn ò bẹ̀ṣù bẹ̀gbà wọ́n ní àwọn dandan ni káwọn lọ gba fingerprint Jídé wípé nǹkan tó ń sọ yìí pé àwọn ò fi taratara gbà ìkan lára àwọn ọlọ́pàá yìí ni Ọlọ́run yàn gẹ́gẹ́ bí eléṣù lẹ́yìn Jídé ló sọ pé àwọn kàṣà ìgbà fingerprint Jídé yìí báyìí ní kí Jídé kó gbé ìka ọwọ́ rẹ̀ wá rèé wọ́n sì gba fingerprint lọ́wọ́ Jídé nígbà tí èsì fingerprint máa jáde ni wọ́n bá wò pé ọlọ́gbẹ́ni eléyìí ìwé yìí kìí ṣe tiẹ̀ ìwé yìí ò kìí ṣe tiẹ̀ ìka yìí kò bá orúkọ ẹni tó wà níbí kò bá dọ́gba pé ìwọ kọ́ ló jẹ́ orúkọ tí o pe ara rẹ̀ yìí báyìí ni àwọn ọlọ́pàá báyìí ni Jídé ṣe dé èrò deportation camp kẹ́ bá máa de ọ̀rọ̀ yìí Jídé mà di èrò deportation camp wọ́n gbé lọ sí láti àgọ́ ọlọ́pàá wọ́n gbé lọ sí deportation camp láì fa ọ̀rọ̀ gùn deportation camp yìí ibẹ̀ mà ní Jídé gbà dé ìlú Èkó tó gbàbẹ̀ dé ìlú Nàìjíríà mò ń bọ̀. ọmọ tó ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jayé. tó bá lọ sí patí níbi tí wọ́n ń jẹ gbádùn tó bá ní kí ló mú. wọ́n ní Coca-Cola wọ́n ní kò máa yé jẹ jẹ̀díjẹ̀dí ló máa bá. ẹni àwí fún ọ̀bàjẹ́ ọgbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọ̀bàjẹ́ ọgbà ẹni àbábáwí tí ò bá gbọ́ abára rẹ̀ ń bẹ̀ lọ́wájú Fọlákẹ́ Òbíṣẹ̀san Ọládòkè mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ṣe bá mi dé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Jídé là ń sọ báyìí àdárúkọ Akeem mọ́ Akeem lẹ̀gbọ́n ẹni tó gbé Jídé wá sílùú òyìnbó òun ni Akeem ṣùgbọ́n Jídé làbúrò Akeem ti gbé àbúrò rẹ̀ wá sílùú òyìnbó báyìí ṣùgbọ́n àbúrò rẹ̀ ti fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ báyìí ó ti dèrò deportation camp ó dẹ̀ ti gba ibẹ̀ dé ìlú Nàìjíríà nígbà tí Jídé padà dé ìlú Nàìjíríà báyìí ojú rẹ̀ wá tó já báyìí ojú rẹ̀ já ṣùgbọ́n kàkà kí ewé àgbọn Jídé dẹ̀ líle mà ló ń le sí i àwọn ọ̀rẹ́ tí Jídé ti fi sílẹ̀ ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó wá sí ìlú òyìnbó lẹ́yìn ọdún méjì tí Jídé ti lò ní ìlú òyìnbó yìí àwọn ló tún padà lọ bá ó wá ń ṣe fine boy tó ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ṣe mọ̀ pé tẹ̀yìn bá ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó àwọ̀ rẹ̀ á yàtọ̀ fún tòótọ́ àwọ̀ Jídé yàtọ̀ àwọn ìwọ̀nba aṣọ tí ẹ̀gbọ́n rẹ̀ bá kó tí wọ́n kó lọ fún ní ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó kó lọ fún ní deportation camp torí kó lọ sílé ó bẹ̀rẹ̀ sí ní lo àwọn aṣọ yìí Jídé bẹ̀rẹ̀ sí ní lo àwọn aṣọ yìí ó bẹ̀rẹ̀ sí ní ruga ládùúgbò Ọ̀túnba Abdulfatai Ṣóyọ̀ǹbọ̀ àbúrò mi káàbọ̀ sórí ètò ojúrí tó lètò ètò yìí ojúrí tó leléyìí true life story ẹ bá mi share program yìí mọ́mí Abbas wọ́n ní ká kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ojúrí tó this is a true life story program nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó ẹni tí eléyìí ṣẹlẹ̀ sí ìlú òyìnbó ni eléyìí ti ṣẹlẹ̀ mo ní ìgbà tí Jídé dé ìlú Nàìjíríà padà tí wọ́n ti deport ẹ̀ padà sí Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní ṣe fine boy pẹ̀lú àwọn aṣọ díẹ̀ tí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ gbé wá fún ní deportation camp ló bẹ̀rẹ̀ sí ní ru sára lòun náà bẹ̀rẹ̀ sí ní ṣe fine boy ní Nàìjíríà padà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti sọ sílẹ̀ lé bó ṣe ń fa sìgá yìí náà sìgá rẹ̀ kò dúró bẹ́ẹ̀ wọ́n á tún lọ síbi tó ti mú gbó yìí ṣé ti mọ̀ pé ìwọ ní foníwà sílẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń kó yìí bẹ́ẹ̀ ló tún kóbìnrin
Jídé ò tún wá mọ ní ọ̀rọ̀ obìnrin nìkan, ìyàwó ilé, àwọn housewife, àwọn eléyìí ní Jídé ń kó kiri. Ìyàwó oníyàwó, tí ó bá jẹ́ ọlọ́mọge tí ò tí ì fẹ́yàwó kì í wọ Jídé lójú, ṣùgbọ́n ìyàwó ilé, tó bá jẹ́ ìyàwó ilé, àwọn gangan ni ó máa ń wọ Jídé lójú. Ọ̀túnba Adéyẹmí Ọ̀ṣọ́mọkù, mo rí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító lètò eléyìí, True Life Story. Ẹ káàbọ̀, ẹ bá mi share program yìí. Bí Jídé ṣe bẹ̀rẹ̀ sí ní kó àwọn ìyá, àwọn sisi màmá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn káàkiri ní ìlú Èkó rèé. Princess Olúwatóyìn ọmọ Charity, ẹ káàbọ̀ sórí ètò. Alájà Gbémisọ́lá Àkámọ́, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, mo rí yín bẹ̀. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share rẹ̀ kí gbogbo àwọn èèyàn kí ọkàn gbọ́ nínú eléyìí, torí pé oore tí a máa ṣe tí ó máa dìbì mọ́ a lọ́wọ́, Elédùà kó má jẹ́ ká ṣe, a ò ní ṣoore ṣe. Nígbà tó wá yá, bó ṣe ń gbé sugar mummy tó ń ṣe gbogbo rẹ̀ yìí, bẹ́ẹ̀ ló ń ṣe oríṣiríṣi ládùúgbò, torí pé ilé bàbá rẹ̀ ló dé sí. Bàbá wọn kọ́lé, ilé yìí ló padà sí tó lọ ń gbé. Ṣùgbọ́n inú bàbá wọn kò dùn sí ìrìn tí Jídé ń rìn káàkiri yìí. Eléyìí ló mú kí bàbá wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pẹ̀lú àwọn àtìlẹyìn àwọn èèyàn tí wọ́n ń bá Jídé bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ Hakeem tó wà ní ìlú Spain. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé kí ẹ̀gbọ́n rẹ̀ kí ó jọ̀ọ́ kó dákun dábọ̀ kó bá wọn tún mú padà sí ìlú òyìnbó. Pàápàá jùlọ ìtìjú tí Jídé ń kó bá bàbá rẹ̀ nílé. Bàbá yìí kò fẹ̀dọ̀ sóró òróòró, ó ní Jídé, nǹkan tí Jídé ń ṣe yìí, ìtìjú yìí pọ̀ jù, pé kí Jídé lè padà sí ìlú òyìnbó. Pàápàá jùlọ ọmọ tó ti ń gbé ìlú òyìnbó tẹ́lẹ̀, ṣe ti mọ̀ pé tí wọ́n bá dìpọ́ọ̀tì èèyàn bẹ́ẹ̀ yẹn, ó máa ń kó ìtìjú bá àwọn òbí èèyàn tàbí àwọn ẹbí. Wọ́n ní kí Jídé kí Hakeem kó ràn wọ́n lọ́wọ́ kó mú un padà. Hakeem ní òun ò ní ṣe é, pé torí pé nígbà tó wà ń bí kọ́ tó wà nílò òyìnbó, ó ní nǹkan tí ojú òun rí. Ṣùgbọ́n nígbà tí ẹ̀gbẹ́ yìí pọ̀ jù, ẹ̀gbọ́n rẹ̀, nígbà tí ẹ̀gbọ́n yìí pọ̀ jù látọ̀dọ̀ bàbá wọn àtàwọn ojúlùmọ̀, Hakeem gbà láti tún ran Jídé lọ́wọ́ pẹ̀lú ìwé ìgbélú rẹ̀. Bó ṣe ṣe lákọ̀ọ́kọ́ yìí, ó tún lòun àtúntún ṣe lẹ́lẹ́kejì. Ó tún gbà láti gbé Túndé padà wá sí ìlú òyìnbó lẹ́lẹ́kejì. Ẹ bá máa dé o, ẹ máa dé ọ̀rọ̀ yìí. Ó tún gbà láti gbé Jídé padà wá sí ìlú òyìnbó lẹ́lẹ́kejì. Ó náwó, ó nọra. Jídé mà padà wọlé lẹ́lẹ́kejì, ó wọlé sí ìlú òyìnbó. Ó ń ṣe dáadáa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tó wọlé, ó ń ṣe bí ọmọ tó dáa, bẹ́ẹ̀ ni pé orí rẹ̀ ti wá pé wá báyìí. Bóyá ó ti wá rí ìrírí ayé, bóyá ó ti kọ́gbọ́n nínú àṣìṣe rẹ̀. Ó léyìí ni ẹ̀gbọ́n rẹ̀ ṣe bí pé nígbà tó dẹ̀ ti lọlé tó ti bọ̀ báyìí, á ti mọ̀ pé ilé ayé ó pé méjì, ó pé mẹ́fà, ó pé gba. Hakeem mú ID card ẹ̀. Hakeem tó jẹ́ ẹ̀gbọ́n Jídé yìí, ó wò pé nígbà tó ti wọlé yìí o, kí nǹkan tó ṣe lẹ́ẹ̀kínní kó má bàa ṣe lẹ́lẹ́kejì. Gbà, ID card mi rèé, gbà kó o máa fi sápò rẹ tó o bá ti ń jáde, kí o máa mú sápò, torí àìbá mọ̀ o lè lọ ṣalábàápàdé àwọn ọlọ́pàá. Torí ní ọjọ́ sí nígbà tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ń kálòlò, eléyìí ló fà á tí wọ́n fi lọ gba fingerprint ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ID card yìí wà lọ́wọ́ ẹ̀, wọ́n lè má ṣe fingerprint fún un. Lẹ̀gbọ́n bá mú ID card tiẹ̀ ló bá mú fábúrò pé kó gbà kó fi máa rìn. Òun lòun jẹ́, òun lòun níwèé, kò sí nǹkan tó lè béèrè lọ́wọ́ òun nípa ìwé òun tàbí nípa ara òun tí òun ò ní lè sọ fún ọlọ́pàá. Ṣùgbọ́n ìwọ gba tèmi yìí kó o máa fi sápò, kó o máa mú jáde. Ṣé a máa sọ pé ẹ̀gbọ́n yìí kò ṣe tó? Ẹ bá máa de ọ̀rọ̀ yìí, ẹ bá máa dé. Ohun tí ẹ̀gbọ́n ń ṣe fábúrò, Hakeem ó ṣe fún Jídé yìí. Nígbà tí Hakeem pinnu láti gbé Jídé lọ sí, Hakeem tún wá sọ pé nígbà tó ti dé yìí sìn, kí ọ̀rọ̀ yìí kó má bàa dàbí ti àtẹ̀yìnwá tó ti ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ rí, jẹ́ kí òun mú ẹ lọ sí ìlú Paris nílùú Faransé, kí o wá lọ jẹ rẹfújí ń bẹ̀, kí o wá lọ jádúró yìí, kí wọn náà bá lè ní ìwé tìrẹ gangan, kó o lè di ẹni tó jẹ́ pé
odi tí ẹsẹ̀ méjèèjì máa fi dúró nílùú òyìnbó yìí torí pé ọ̀nà kan lèèyàn máa gbà tó máa fi di ẹni tó níwèé. Jẹ́ kí n mú ẹ lọ sí ìlú Faransé ní Paris kí o lọ jẹ àdúró ń bẹ̀. Kàkà kí Jídé gbà níṣe ni Jídé ń fi òní dé òní tó ń fi ọ̀la dọ́la. A sọ pé a máa lọ lénìí, a máa lọ lọ́la, a máa lọ lénìí, ẹ ṣe sùúrù ẹ̀gbọ́n mi, kìnìkan, a máa lọ. Ẹ dẹ̀ ti mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní ẹlẹ́rù ló kàn gbé ẹrù rẹ̀ ká tó bá kọfẹ́. Ṣùgbọ́n Jídé ò gbẹ́rù débi tí Akeem máa bá ké ọ̀fẹ́ sí i. Nígbà tí Akeem rí pé kò fẹ́ lọ àti pé ẹjọ́ tí Jídé lọ ń rò fún àwọn ènìyàn ní pé ẹ̀gbọ́n òun kò fẹ́ kí òun bá òun gbé pọ̀ mọ́, pé ó dàbí pé gbígbé ìbágbépọ̀ tóun bá ẹ̀gbọ́n òun gbé pọ̀ yìí ó ti sú ẹ̀gbọ́n òun. Ìdí rèé tí ẹ̀gbọ́n òun fẹ́ fi fọgbọ́n tó fẹ́ fi tà òun jáde, tó fẹ́ fi tà òun nù síta. Bíọ́lá Ṣínà, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share rẹ̀ kó lọ viral, kó go viral, kí gbogbo àwa tá wà nílùú òyìnbó kí a kọ́gbọ́n nínú eléyìí. Àwọn tó wà ní Nàìjíríà náà kí wọ́n kọ́gbọ́n torí pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Torí pé tí ó bá ṣèyàn lóore tó bá kọ̀ tí ò bá dúpẹ́ tí ò bá mọ̀, tá a bá ṣèkà rẹ̀ pàápàá mi ò rò pé ó burú jù. Torí pé eléyìí mo fẹ́ kí ẹ máa de irú oore tí ẹ̀gbọ́n tó ń ṣe fún àbúrò rẹ̀ yìí kí ẹ máa dé. Babaláwo Túndé Ìfapọ̀nlé, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Nígbà tí Akeem rí pé Jídé ò fẹ́ lọ sí France yìí láti lọ ṣe ìwé adúró yìí, láti lọ jẹ rẹfújì yìí, ó jọ rẹ̀, ó ń wò tiẹ̀ pé ìwọ ló lára ẹ, ó ti ṣe ìwọ̀nba tí ó yẹ kí n ṣe. Torí pé àti pé àwọn ọ̀rọ̀ tí kò bá kùn gbé tí Akeem ń gbọ́ nípa Jídé, tí Jídé lọ ń rò ń ta fún àwọn tó mọ Akeem wípé ẹ̀gbọ́n òun fẹ́ fọgbọ́n lé òun jáde. Tí n bá ti sú ẹni kó sọ fún mi, ẹ̀gbọ́n mi tí n bá ti sú yín ẹ sọ fún mi, èwo ni ọgbọ́n tẹ fi ń sọ pé kí n máa kúrò kí n wá ká lọ ní France tí ìbágbé mi ò bá ti tẹ́ yín lọ́rùn mọ́, ẹ sọ fún mi kí n jáde. Ṣé ó wá yẹ kí eléyìí kí ó máa jáde látẹnu Jídé sí ẹ̀gbọ́n rẹ̀? Mídé Best, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító, ẹ bá mi share program yìí. Nígbà tí eléyìí fẹ́ wá jẹ́ ìsọlẹ́nu fún ẹ̀gbọ́n rẹ̀ yìí, ẹ̀gbọ́n rẹ̀ ò dá sí mọ́, ó ń wò ń tiẹ̀. Ìwà oníwà kò ní fi ìwà rẹ̀ sílẹ̀. Ẹ ti mọ̀ yìí pé èéfín nìwà, bó ṣe hùn kí wọ́n fọwọ́ bò tó arú jáde lọ́jọ́ kan. Akeem má padà, ajá Akeem ó padà lọ sídìí èébì rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní jẹ èébì yìí. Nǹkan tó ṣe lákọ̀ọ́kọ́ tó gbedeko àwọn ọ̀rẹ́ tó ń kó, ó padà lọ bá wọn, ó bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ padà. Aṣọ ẹ̀gbọ́n tó jẹ́ ẹ̀gbọ́n yìí, ẹ̀gbọ́n ti fi aṣọ ẹ̀ jíǹkì Akeem, ó ti fi aṣọ jíǹkì Jídé. Ẹ̀gbọ́n làkeem, àbúrò ní Jídé. Aṣọ tó bá wùn lórí ìkọ́ ló máa mú tó máa wọ̀. A máa ṣe fine boy, a máa wọṣọ ẹ̀gbọ́n rẹ̀ kiri gbogbo pàtí, gbogbo ibi tó ti ń ṣe pàtí àwọn Nàìjíríà ni Jídé máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó ń kó kiri. Tí wọ́n bá ní eléré wá, wọ́n gbé eléré wá sílùú òyìnbó, Jídé á débẹ̀. Kò ṣiṣẹ́ kò ṣàbọ̀, ó ṣe fine boy nílùú òyìnbó, kò fẹ́ lọ jádúró nílùú Paris. Ó máa ń lọ pàtí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe sọ. Ó ní Jídé kò ní lọ nígbà tí ara ti, ó ní kò fẹ́ lọ síbì kankan, ṣùgbọ́n nígbà tí ara ti tù ú, ó máa ń wọṣọ òun, a máa wọ aṣọ òun lọ sí pàtí. Ó ní nígbà tó wá yá, ijó ló ń bá àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ń jó kiri. Lẹ́yìn oṣù mẹ́fà tí Jídé ti wọlé sí ìlú òyìnbó lẹ́lẹ́kejì yìí, ó mà tún ṣàgbákò. Ó ṣàgbákò kan ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lẹ́lẹ́kejì. Mò ń bọ̀. Tó bá lọ sí patí níbi tí wọ́n ń jẹ gbádùn, tó bá ní kí ló mú, tó bá ní Coca-Cola, wọ́n ní kò máa yé jẹ, jẹ̀díjẹ̀dí ló máa pa. Alhaja Gbemisola Àkámọ́, wọ́n ní please olóòtú which day and time is Ojúrító show?
Ojúrító show is every Thursday 8 p.m. Nigerian time ni Ojúrító show every Thursday. Gbàgede àṣà òun ni every Monday tí yẹn jẹ́ 6 p.m. Nigerian time. Ojúrító ìyẹn ni 8 p.m. ní every Thursday. Ní àyà ọjọ́ òní òní Ojúrító. Ẹ bá mi share program yìí. Ó ní nígbà tí lẹ́lẹ́kejì yìí níbi tó ti lọ patí tí ibi tí Jídé tí ó ti ń lọ lẹ́lẹ́kejì tó tún ti ń káàkiri ó mà tún ṣàgbákò control ọlọ́pàá bí òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe ń bọ̀ láti patí tí wọ́n lọ tí wọ́n ti mutí yó. Wọ́n ti mutí yìí yó ẹni tó ń wa mọ́tò ọlọ́pàá dá wọn dúró wọ́n kóra wọn jọ sínú mọ́tò lọ́lọ́pàá bá control mọ́tò wọn yìí. Wọ́n wá gbé fèrè fún ẹni tó wa mọ́tò pé kó fún fèrè láti fi mọ̀ bóyá ẹni tó wa mọ́tò yìí ọtí wà lẹ́nu ẹ̀ torí pé when you drink you don't drive. Nígbà tí ọlọ́pàá wá wò ó wọ́n wá rí sáìnì yìí pé ẹni tó wa mọ́tò yìí náà òun náà ti mutí. Àwọn tó máa sùn lẹ́yìn mọ́tò àwọn yẹn ti sùn bọ́lọ́jọ́ síbẹ̀ àti Jídé wọ́n ti forí korí ń bẹ̀ ẹni tó wa mọ́tò ìyẹn ń wa mọ́tò lọ. Ọlọ́pàá ṣe mú wọn rèé ó dàgọ́ ọlọ́pàá. Ṣé ẹ gbàgbé pé ID card ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ lápò rẹ̀? ID card yìí òun ló ń kó Jídé láyà torí pé òun pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ yìí wọ́n jọra wọn bí iná wọ́n jọra wọn dáadáa kò sẹ́ni tó lè tètè mọ̀ pé kì í ṣòun ló wà nínú ID card yìí. Nígbà tí ọlọ́pàá sọ pé kóníkálukú identify ara wọn Àjọkẹ́ Jolly ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Oníkálukú wọn ní kí wọ́n identify ara wọn. Jídé mọ́wọ́ sápò ó sì mú ìwé ẹ̀gbọ́n rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ yìí ID card ẹ̀gbọ́n rẹ̀ yìí ó nà fọlọ́pàá. Jídé fún ọlọ́pàá ní ID card ẹ̀gbọ́n rẹ̀. Ọlọ́pàá gba ID card yìí tòótọ́ ó yẹ̀ wò ó wo ojú Jídé ó wo ojú ID card yìí. Ẹ má gbàgbé pé wọ́n ti wa mọ́tò wọn lọ sí ọgbà ọlọ́pàá o. Wọ́n ti ní kí gbogbo wọn bọ́lẹ̀. Nígbà tí ọlọ́pàá gba ID card lọ́wọ́ Jídé ó wá mú ID card yìí ó wá lọ sa ID card yìí wò torí pé àìbámọ̀ kó má lọ jẹ́ pé ó pẹ̀lú àwọn kírímínà tí wọ́n ń wá nígbà tí gbogbo wọn ti mutí gbọ̀nà kùn báyìí kó má lọ jẹ́ àwọn ọmọ burúkú yìí tó jẹ́ pé orúkọ wọn ti wà nínú ìwé tí wọ́n ń wá wọn tẹ́lẹ̀. Ibi tí ọlọ́pàá tó ti lọ sa ID card tó wà lọ́wọ́ Jídé wò tó jẹ́ ti ẹ̀gbọ́n rẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ mò ń bọ̀. Tó bá tún jẹ́ ọ̀gá onífàájì. Tó jayé dédé. Champagne pẹ̀lú ṣínà tó fi ń yọnu. Heineken beer, Star Lager, Chop beer, Bex beer pẹ̀lú Guinness gbogbo ẹ̀ ló bá lára mu. Àwọn ẹ̀dá àjàmọ̀ wọ́n fún lórúkọ. Ọtí lálákọ̀ọ́rí fowó ẹ̀ mú. Ẹ ṣeun mo dúpẹ́ pé òkun Prince Àṣùbíàró ọ̀rẹ́ mi pàtàkì ẹ káàbọ̀ sórí ètò Ojúrító eléyìí ò kìí ṣe gbàgede àṣà Ojúrító lètò True Life Story eléyìí Muideen Àdìsá ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Ẹ ṣeun Adébùkọ́lá Àjíbọ́lá màá gbà yín wọlé ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. This is a True Life Story program. Ìrírí ayé leléyìí. Àní nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ sa ID card yìí wò wọ́n wá rí i pé tòótọ́ wọn jọra ọlọ́pàá ò lè tètè mọ̀ pé òun kọ́ ló wà ń bẹ̀
wọn ò mọ̀ pé id card yìí wọn ò mọ̀ pé ti ẹ̀gbọ́n Jídé ni tó ń jẹ́ Akeem. Wọ́n gbà pé Jídé ló wà nínú id card yìí tòótọ́, ṣùgbọ́n nǹkan kan jáde níbi tí wọ́n ti lọ ṣe ìwádìí lórí kọ̀ǹpútà. Ibí yìí ni wọ́n ti rí pé ẹni tó ní id card yìí tí Jídé sọ pé òun lòun ní yìí, ká gbà pé Jídé ló ní yìí, wọ́n rí pé ó jẹ gbèsè. Ó yẹ kó sanwó fún ìjọba torí pé ó já iná, ó wa mọ́tò, ó já iná. Owó tó yẹ kí wọ́n sọ fún gẹ́gẹ́ tó yẹ kó sọ gẹ́gẹ́ bí fine tí wọ́n sọ sí àdírẹ́sì rẹ̀ kò san owó yìí. Owó yìí dẹ̀ ti ń lé sí i, ó ti ń ga sí i. Ó wá wà nínú kọ̀ǹpútà yìí pé ó jẹ gbèsè. Báyìí làwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní sọ èdè sí Jídé yìí pé ọ̀gbẹ́ni ó jẹ gbèsè látọjọ́ yìí, owó tó jẹ ó yẹ kí o san owó. Kí ló tí o san owó gbèsè tí o jẹ? Bọ́ bá sọ èdè sí Jídé ṣe ló ṣe bọ́ bá sọ eléyìí ṣe ló ṣe What do you say? Come again. What do you say? I don't understand. Mo bọ̀. Tó bá tún wá lọ jẹ́ àgbà máa tó lóṣọ àsìkò lórí obìnrin wọ́n á fún lórúkọ. Ìgbéraga ti pọ̀jù kò mọ̀jọ́bìnrin lọ. Ṣìnà lọ lákọ̀ọ́rí fowó àṣẹ. Jane Rasheed, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. This is a true life story. Ẹ bá mi share program yìí, kó jálé kó jáko kí àwọn èèyàn kí wọ́n wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ní ìlú òyìnbó mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó yìí. Oore tí a bá máa ṣe tó máa dibi mọ́ wa lọ́wọ́. Elédùà kò ní jẹ́ kí a ṣe ẹ ṣàmì kí ẹ gbé tọ́ ẹ̀mí. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀ sí Jídé. Jídé ń ṣe I don't understand. What do you say? What is this? What do you mean? Bó ṣe ń sọ̀rọ̀ yìí ní ìkan lára àwọn ọlọ́pàá yìí wá sọ pé òun dáùtì ọmọkùnrin yìí. Ló bá ní kí wọ́n lọ gba ìka ẹ̀. Ẹ tún wá wò ó, ṣe tún pé ó tún ti ṣàkóbá, ó tún ṣàgbákò ìka gbígbà báyìí. Wọ́n tún fẹ́ lọ ṣe fingerprint Jídé lẹ́lẹ́kejì. Akórèdé Abdul-Jelil Dúdúyẹmí, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító true life story lélẹ́yìí. Ní ọba tún sọ pé àwọn kàṣà ìgbà ìka Jídé. Wọ́n pinnu láti gba ìka ẹ̀ láti lọ ṣe fingerprint ẹ̀. Bí àwọn ọlọ́pàá ṣe sọ pé àwọn máa ṣe fingerprint Jídé yìí, Jídé bẹ̀rẹ̀ sí ní tọ̀ sára báyìí. Lẹ́yìn tí àwọn ọlọ́pàá gba fingerprint Jídé lẹ́lẹ́kejì yìí, ṣe ti rí pé wọ́n ti gba fingerprint ẹ̀ ńjọ́sí tí wọ́n ti gbé wọ́n ní Jídé ti wọ one chance finally. Bẹ́ẹ̀ ni ó wọ one chance. Àjọkẹ́ Jolly ó wọ one chance. Àìgbọ́ràn àti pé ìwà tinú mi máa ṣe òun ló kó débẹ̀. Wọ́n gba fingerprint yìí. Nígbà tí fingerprint máa jáde, eléyìí fa wàhálà. Eléyìí ló jẹ́ kí wọ́n mọ̀ pé ìka yìí sọ fún wọn pé Jídé kọ́ ló ní ID card yìí. Eléyìí ló fa wàhálà fún Jídé tó sì kó wàhálà bá Akeem ẹ̀gbọ́n rẹ̀ pàápàá. Wàhálà yìí tó fà yìí ó kó wàhálà bá Akeem ẹ̀gbọ́n rẹ̀ pàápàá. Àwọn ọlọ́pàá wọ́n wá rí nínú kọ̀ǹpútà wọn wípé wọ́n ti dìpọ́ọ̀tù Jídé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nílùú yìí náà nílùú yẹn. Wọ́n ti dìpọ́ọ̀tù rẹ̀ tẹ́lẹ̀ rí àti pé kò ní ẹ̀tọ́ láti wọ ìlú padà fún ìwọ̀nba ọdún, bóyá ọdún 8 àbọ̀dún 5 àbọ̀dún 10. Wọ́n ti kọ síbẹ̀ pé kò ní ẹ̀tọ́ láti padà wọ ìlú yẹn fún iye ìgbà ọdún báyìí. Pé ọ̀nà wo ló gbà tó fi wọlé fún ọdún 8 sí 10. Ọdún 8 sí 10 ni ló pè. Ó ní wọ́n tún fi ẹ̀sùn kan, wọ́n wá lọ sí ilé Akeem sí níbi ilé ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n lọ sí ilé Akeem tó jẹ́ pé ẹ̀gbọ́n Jídé yìí. Wọ́n lọ kọ̀ntrólù ilé yẹn. Wọ́n wá pe Akeem, wọ́n wá fi ẹ̀sùn kan Akeem
pé ó gba illegal immigrant sílé. Number one ẹ̀sùn tó fi kàn Akeem ó jẹ gbèsè ìjọba ìyẹn ẹ̀gbọ́n gbèsè iná tó já tó yẹ kó san ó tí ò san. Number 2 ó gba illegal immigrant sílé pé òun ló kó illegal wọ̀lú. Wọ́n gbé Akeem lọ sílé ẹjọ́ ìyẹn tó jẹ́ ẹ̀gbọ́n Jídé yìí. Ẹ̀gbọ́n Jídé yìí lọ fojú balẹ̀ ẹjọ́. Olúkè Ọmọọlá ẹ káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí is a true life story ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀gbọ́n tó mú àbúrò rẹ̀ wá sílùú òyìnbó tó sì kó sí yọ́yọ́. Wọ́n ní kí ẹ̀gbọ́n yìí kó wá lọ fojú balẹ̀ ẹjọ́. Ẹ̀gbọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ fowó lọ pe lọ́ọ̀yà. Ṣé tara ẹ̀ ló máa kọ́kọ́ yọ nísìnyí àbí ti àbúrò rẹ̀ tó wà ní ọgbà ọlọ́pàá? Láì fa ọ̀rọ̀ gùn wọ́n ti ta Jídé lọ sí ibi tí wọ́n gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n gbé lọ sí deportation camp lẹ́lẹ́kejì. Wàhálà yìí wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ fún Akeem. Lẹ́yìn oṣù méjì tí Jídé wà ní deportation camp yìí, àwọn ìjọba gbé Jídé padà lọ sí ìlú Nàìjíríà ní ẹlẹ́ẹ̀kejì. Ifáṣẹ́gun Ọládipúpọ̀ Àrífáṣọlá ẹ mà káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí. Ẹ káàbọ̀ sórí ètò True Life Story leléyìí. Wọ́n máa gbé Jídé padà lọ sí deportation camp. Wọ́n gbé padà lọ sí deportation camp. Wọ́n gbé padà lọ sí Nàìjíríà second time. Wọ́n tún deport ẹ̀ padà. Wọ́n sì bu owó tabua, owó fine wọ́n bù fún Akeem gẹ́gẹ́ bí owó ìtanràn tó jẹ́ fine pé kó san. Owó yìí pọ̀ díẹ̀. Akeem tún gba lọ́ọ̀yà. Lọ́ọ̀yà Akeem ó bá wọn sọ̀rọ̀, ó jà fitafita, ó lọ ilé ẹjọ́, wọ́n ṣàpíl ṣùgbọ́n wọ́n ní kó máa san owó yẹn díẹ̀díẹ̀. Wọ́n gbà fún kó máa san owó yẹn díẹ̀díẹ̀. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní san owó yìí díẹ̀díẹ̀, ẹ má gbàgbé pé Jídé ti lọ sí Nàìjíríà báyìí lẹ́lẹ́kejì. Lẹ́yìn oṣù díẹ̀ tí wọ́n ti gbé Jídé padà sílé lẹ́lẹ́kejì yìí, ojú ẹ̀ wá já gbáà báyìí. Ojú ẹ̀ ti wá já. Ló wá tún bẹ̀rẹ̀ sí ní yan ẹlẹ́bẹ̀. Sí bàbá wọn sìn yín. Bàbá wọn ti wá mójú kúrò pé tó bá ti ń di pé ọmọ yìí má pa mí, tó bá ti wá di pé ọmọ má para ẹ, ó ti wà you are on your own. Ẹ̀gbọ́n ẹ̀ ti gbìyànjú. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní yan ẹlẹ́bẹ̀ pé kó bá ẹ̀gbọ́n sọ̀rọ̀, kó bá ẹ̀gbọ́n òun sọ̀rọ̀, kó tún gbé òun padà wá sí ìlú òyìnbó. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìnáwó tó wà níwájú ẹ̀gbọ́n Jídé yìí, ìnáwó tí Jídé kó ẹ̀gbọ́n rẹ̀ sí yìí tó jẹ́ gbèsè àti gbèsè tí ó wà nílẹ̀ fún Akeem láti san díẹ̀díẹ̀ yìí kò lè jẹ́ kí bàbá wọn kọnu irú nǹkan báyìí sí Akeem. Torí pé gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ó ní bàbá wọn mọ̀ sí ní Nàìjíríà. Zainab Ọmọ́tọ́lání Bello ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Ó ní eléyìí ò jẹ́ kí bàbá òun lè bá òun sọ, ìyẹn Akeem ló sọ bẹ́ẹ̀. Ó ní bàbá òun mọ gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́, gbogbo báwọn ṣe ń lọ ilé ẹjọ́ tí bàbá wọn náà ń sáré àdúrà ní Nàìjíríà tó ń pa àwọn aláàfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣàdúrà. Ó ní ọ̀rọ̀ yìí ò lè jẹ́ kí bàbá òun kó kọnu ọ̀rọ̀ yìí sóhun pé kóun tún gbé Jídé padà wá sí ìlú òyìnbó mọ́. Ṣá ò gbàgbé pé obìnrin tí Akeem ń fẹ́ ní ìlú òyìnbó kò bímọ fún Akeem rárá. Kò bímọ rárá fún Akeem. Ọmọ méjì tí obìnrin yìí ti bí tẹ́lẹ̀ ó ní Akeem ń báyàwó rẹ̀ yìí tọ́. Obìnrin yìí ò bímọ fún Akeem. Eléyìí ló fà kí bàbá Akeem wá obìnrin kan fún Akeem ní Nàìjíríà láti fi ṣe aya ìdákọ́ńkọ́. Wọ́n ní kí Akeem torí pé ìyàwó rẹ̀ yìí bóyá ìyàwó yẹn ní ó ní problem ọmọ àbíkẹ́ ìdádúró kan wà àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ wá sọ fún pé àwọn máa bá wáyàwó ní Nàìjíríà láti fi ṣe ìyàwó ìdákọ́ńkọ́ nílé. Lẹ́yìn ọdún kan tí Jídé ti padà lọ sí Nàìjíríà yìí, Akeem wá sí Nàìjíríà láti wá ṣe ètò mọ̀mí-mọ̀-ọ́
pẹ̀lú ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí bàbá ẹ̀ wá fún ní Nàìjíríà yìí ní àṣírí. Wọ́n ní kó ṣe ní òkú òru. Amos Ọlámilékan Bámidélé Àtúnbí, ẹ káàbọ̀ sórí ètò Ojúrí tó leléyìí, True Life Story. Nígbà tí Akeem tó jẹ́ ẹ̀gbọ́n yìí, òun náà wá lọ sí Nàìjíríà. Ẹ má gbàgbé pé Jídé ti wà ní Nàìjíríà ń sìn láti nǹkan bí ọdún kan sìn, torí pé Akeem sọ pé òun ò dẹ̀ lè náwó sí lórí. Owó tí Akeem ń san díẹ̀díẹ̀ yìí kò lè jẹ́ kí Akeem rí àyè tiẹ̀ mọ́. Ṣùgbọ́n nígbà tí bàbá ẹ̀ sọ pé kó wálé kó tiẹ̀ wá ṣe mọ̀ mi mọ̀ fún ìyàwó tí wọ́n bá wá yìí, Akeem gbà, ó lọ sílé. Èyí tó jẹ́ ẹ̀gbọ́n yìí ó lọlé, ó wá lọ ṣe mọ̀ mi mọ̀. Ó wá pàdé Jídé àbúrò rẹ̀, ó pàdé Jídé yìí nílé. Akeem lò ọ̀sẹ̀ mẹ́ta nílé. Ọ̀sẹ̀ mẹ́ta ló lò péré tó fi padà láti Nàìjíríà tó fi padà wá sí ìlú òyìnbó. Lẹ́yìn ìgbà tí Akeem ti padà dé sí ìlú òyìnbó yìí, Jídé bẹ̀rẹ̀ sí ní pè é lórí aago. Ó ń pe ẹ̀gbọ́n rẹ̀ ní kíkankíkan pé kó jọ kó ràn òun lọ́wọ́ láti padà wá sí ìlú òyìnbó. Ó bẹ̀rẹ̀ sí ní pè é torí pé wọ́n jọ lọ sí gbogbo ibi tó ti lọ ṣe mọ̀ mi mọ̀ ọ́. Ó ti gbà pé bóyá ńgbà tóun ti tẹ̀lé lọ yẹn, wípé bóyá á sì lè ṣe oore yìí fóun láti gbé òun padà wá sí ìlú òyìnbó. Ṣùgbọ́n ìnáwó tó wà lọ́rùn Akeem nílùú òyìnbó yìí kò lè jẹ́ kí Akeem gbé Jídé padà wá. Nígbà tó wáyá, inú bẹ̀rẹ̀ sí ní bí Akeem yìí gidigidi pé ó sì sọ fún Jídé pé òun ò lè ná owó kankan mọ́ lórí ìwọ ọmọ yìí. Kí ló ti rò pé òun ń bó lóṣù pé òun ti ń rówó, ṣebí ìwọ náà wá sí ìlú òyìnbó yìí. Ṣèbó rí bóun ṣe ń ṣiṣẹ́, iṣẹ́ tá a ní kó ṣe tó sọ pé ò lè ṣe. Tèmi dẹ̀ ń fara rọ iṣẹ́ yìí ń bí. Òun ló fẹ́ kí n máa ná owó yìí nínàkúnà. Níbo ni mo ti fẹ́ rí owó tí mo máa ná lé ẹ lórí? Èkíní kẹ́bẹ, èkejì kẹ́bẹ. Mo gbé ẹ wá lákọ̀ọ́kọ́, mo gbé ẹ wá lẹ́lẹ́kejì. Ó tún ní kí n máa gbé ẹ wá lẹ́lẹ́kẹta sí i. Ṣé wọ́n yàn ẹ́ lébi ni? Gbèsè tó kó mi sí mi ò tí ì san. Gbogbo ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n Jídé yìí, ẹ̀gbọ́n èyí tó sọ fún Jídé yìí, eléyìí ló fa ìbínú fún Jídé. Ẹni tó yẹ kó máa bẹ̀bẹ̀, òun náà wá dà ságídí. Ó wá fi sọ di kàkà kéku má jẹ sèse ńkọ́, àwọn yóò fi ṣàwàdànù. Ó ní kàkà kéku má jẹ sèse. Jídé wá fi ọ̀rọ̀ yìí ṣe kàkà kéku má jẹ sèse, àwọn á fi ṣàwàdànù. Jídé á wò pé kí lòun máa fi ṣe tó máa fi get back sí ẹ̀gbọ́n òun yìí. Ńṣe ni Jídé ńṣe ló máa gbé tẹlifóònù. Ó máa gbé fóònù lọ́gàn. Ọláyínká Ọlájídé, ẹ káàbọ̀ sórí ètò. Kì í ṣe yìí là ń sọ̀rọ̀ ẹ o. A kàn fún orúkọ ẹni Jídé o. Ẹ káàbọ̀ sórí ètò Ojúrí tó. Kenny Adébáyọ̀ Ṣítù, ẹ káàbọ̀ sórí ètò Ojúrí tó. This is a true life story. True life story èyí tó ṣẹlẹ̀ ní ìlú òyìnbó, pàápàá jùlọ àwa táwa ní ìlú òyìnbó yìí. Ẹ jẹ́ ká máa kọ́gbọ́n. Oore níwọ̀n, oore ṣòro ṣe. Tá bá ń ṣe oore ká máa rọra ṣe gẹ́gẹ́ bí King Wasiu Ayinde Marshal ṣe sọ, ó ní ká rọra ṣoore. Jídé sọ pé kàkà kí eku má jẹ sèse. Fatima gbé káàdé ọpẹ́, ẹ káàbọ̀ sórí ètò Ojúrí tó lè tó eléyìí. Ó ní òun á fi ṣàwàdànù. Jídé máa gbé fóònù, ó máa pe ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ yìí tó jẹ́ akátá yìí tó wà ní ìlú Spain yìí. Ó sì ta lólobó. Ó sọ fún wípé ǹjẹ́ o mọ̀ wípé ilé tí ẹ̀gbọ́n òun wá láìpẹ́ ní kòpẹ́kòpẹ́ yìí, ǹjẹ́ o mọ̀ pé ìyàwó ló wá ṣe? Adébáyọ̀ Àṣàmú, ẹ káàbọ̀ sórí ètò. Pé ó wá fẹ́ ìyàwó tuntun sí Nàìjíríà ni. Pé o mọ̀ pé ṣe ni ọkọ rẹ̀ ṣe ló wá ṣe ìyàwó ní Nàìjíríà. Ó ti fẹ́ ìyàwó síbí, ìyàwó òun ló wá fẹ́. Àbẹ́ẹ̀rí báyìí, oore níwọ̀n, mò ń bọ̀. Ayé màlẹ́, ọ̀rọ̀ ayé ìhà, ó tójú sómi. Ohun tí mo fẹ́, ohun tí mo béèrè, kò sẹ́ni tó
Rògbòdìyàn ayé ó tójú sú mi. Àìbìkítà ọmọ ènìyàn ó mà sún mi o. Bàbá tí bàbá yìí lára bàbá mi ṣe tẹ̀sí o. Ọmọ sọ̀rọ̀ máa ń lẹ̀ má gbàgbé mi ọ̀la. Òkùnkùn ayé oṣù bìrìbìrì ṣùgbọ́n mo gbọ́dọ̀ mi sókè láti rí ìmọ̀lẹ̀ rẹ̀. Ayé ọ̀rọ̀ ayé ó tójú sùn mí. Ohun tí mo fẹ́, ohun tí mo béèrè, kò sẹ́ni tó lè ṣe fún mi. Ohun tí mo fẹ́, tí mo béèrè, kò sẹ́ni tó lè ṣe fún mi. Àfọlọ́run ọba. Ayé ìfojú ṣàánú fún mi. Ìṣòro ayé ìbàdàn ṣàmọ̀nà mi bàbá. Àníkàní tí kì í dání. Wá túlé ayé mi tó. ẹ ṣeun mo dúpẹ́ àyè le eléyìí láti OGD All Stars lélẹ́yìí. Mo ní àbẹ́ẹ̀rí ayé ọmọ ìyá kan náà báyìí. Ayé ọmọ ìyá kan náà, ẹni ọ̀rọ̀ dà kó má fi ṣèbínú, ẹni abínibí ń dani. Láti fi nǹkan gbé ọ̀rọ̀ tí Jídé sọ yìí fún ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ yìí lẹ́sẹ̀, ó mà sẹ́ndì fọ́tò ẹ̀gbọ́n rẹ̀ tó fi lọ ṣèyàwó láti fi jẹ́ kí ìyàwó ẹ̀gbọ́n òun kó bìlífù ọ̀rọ̀ tí òun sọ yìí. Ó sẹ́ndì fọ́tò sílùú òyìnbó. Nígbà tí ìyàwó fojú rí fọ́tò báyìí, ìyàwó ní ṣá máa sọ pé Akeem ṣá máa sọ pé ẹ̀gbọ́n rẹ̀ ò ṣe tó fún Jídé ni, ṣá máa sọ pé kò ṣe tó ni, àbí wọ́n máa ń so ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí, Muyideen Adisa wọ́n ní ènìyàn burú, bẹ́ẹ̀ ni ènìyàn burú, wọ́n ní ó ga o. Ènìyàn burú o, ọmọ ìyá méjì, ọmọ ìyá Hausa, ta ló sọ bẹ́ẹ̀? Ẹnìkan sọ pé ọmọ ìyá Hausa, ẹ jẹ́ ń wò ó, bẹ́ẹ̀ ni ọmọ ìyá Hausa ni, bẹ́ẹ̀ ni Zainab Olúwabùkọ́lá mi Àríléṣeré, wọ́n ní ọmọ ìyá Hausa. Ẹ ṣeun mo dúpẹ́. Dublin lọ̀gá wà orí yín bẹ̀, wọ́n ní ẹ kú ètò olóòtú, Ọlọ́run á máa fún yín ṣe, àmì àṣẹ. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ bá mi share program yìí kó lọ káàkiri jákèjádò àgbáyé, kí àwọn èèyàn kí wọ́n kọ́gbọ́n, pàápàá jùlọ àwa tá wà nílùú òyìnbó yìí, kí a kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí. Àní àbúrò yìí ó sẹ́ǹdì fọ́tò tí ẹ̀gbọ́n rẹ̀ fi lọ ṣe ìyàwó ìdákọ́ńkọ́ ní Nàìjíríà, ó sẹ́ǹdì ẹ̀ sí Akátá tó wà nílùú òyìnbó ń bí. Akátá wá gba fọ́tò yìí, ó wá wò pé ọmọ ìyá ẹ̀ ni, tí ò bá rí i dáadáa kò ní sọ. Nígbà tó wá gba fọ́tò yìí, bí Jídé ṣe dá wàhálà sí ilé aládùn, ilé tó ń dùn nílùú òyìnbó, ó mà dá wàhálà síbẹ̀ sí ẹ̀gbọ́n rẹ̀ yìí. Wàhálà yìí mà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, bí ó tiẹ̀ jẹ́ pé ìwé ìgbélùú tí ẹ̀gbọ́n rẹ̀ ní lọ́wọ́ yìí, ìyàwó yìí kò lè bàjẹ́ mọ́, torí pé
ẹ̀gbọ́n yìí ti ní ọdún 5 lọ́wọ́. Ọdún 5 yìí tí ìyàwó bá divorce ọkọ yìí, tí ọkọ dẹ̀ ní iṣẹ́ tí ó ń ṣe lọ́wọ́ tí ó jẹ́ pé ó lè fi sustain ara ẹ̀, wọn ò ní gbàwé yìí lọ́wọ́ ẹ̀. Ẹ̀gbọ́n yìí ó níṣẹ́ tó jẹ́ pé contract job ni. Iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀, iṣẹ́ contract job ni. Eléyìí ni ò jẹ́ kí ìyàwó lè sọ pé òun fẹ́ bàwé jẹ́, torí pé ìwé yìí ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó ti fẹsẹ̀, ìwé yìí kò ṣeé bàjẹ́, ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé ìwé ìgbélú Akeem yìí kì í ṣe pé ó ti fẹsẹ̀ múlẹ̀ tààràtàrà, ṣùgbọ́n wọn ò lè bàjẹ́. Ó kàn lè má tètè rí pálí gbà ni, ṣùgbọ́n wọn ò lè bàjẹ́ torí pé contract job ló ní. Gbogbo ọ̀nà ni obìnrin yìí gbà láti fi rí pé òun ba ìwé yìí jẹ́ fún Akeem, ṣùgbọ́n kò rí ọ̀nà tó máa fi bàjẹ́. Nígbà tó wá yá, ẹ mọ nǹkan tí obìnrin yìí ṣe. Ó mà lọ parọ́ mọ́ Akeem. Ó mà lọ sọ fún àwọn ọlọ́pàá. Ó ní Akeem ńkọ́ o, ìyẹn tó jẹ́ ọkọ òun o, ó molest ọmọ òun obìnrin. Ẹ sọ pé ó ní Akeem molest ọmọ òun obìnrin, ọmọ tó jẹ́ pé ṣe l'Akeem kó wọn gẹ́gẹ́ bí ọmọ. Ó ti wo gbogbo ọ̀nà tí ó máa gbà láti fi rí pé òfin bá ti Akeem mọ́gi, ṣùgbọ́n kò rí. Ó wá wò pé ọ̀nà tóun máa gbà rèé, ló bá lọ fẹjọ́ sùn ọlọ́pàá. Ó dẹ̀ ti bá ọmọ yìí sọ, torí pé ìyá ẹ̀ ní nǹkan tó bá sọ ọmọ kékeré. Ó wá lọ sọ fọlọ́pàá pé Akeem molest ọmọ yìí. Eléyìí mà ló fa wàhálà fún Akeem. Mò ń bọ̀. Àfi kíkà ní tẹ̀lé ọba ní olùgbèjà ọmọ òwúrọ̀, ọba tí ń kẹrẹ́ ìyàrá. Ó ní bàbá dá sọ̀rọ̀ kí ó tẹ̀lé gbogbo lọ́dún kékeré. Ọ̀rẹ́ ìlú ìwọ ni gbogbo tilẹ̀ o, ó kàn bá rẹ̀ bàbá mi o. Ohun tí mo fẹ́, ohun tí mo béèrè, fẹ́ tó ń ṣe. Ọlọ́run ọba tí mo fẹ́, ohun tí mo béèrè, ẹni tó lè ṣe fún mi. Ọlọ́run ọba.
Mo rí pé ọ̀rọ̀ yìí ó débì kan lára ẹ̀yin náà. Gbogbo ẹ jẹ́ kí n wo nǹkan tí ẹ̀kọ́ bó ṣe ń lọ lára ti yín bẹ̀ ṣe ń gbọ́rọ̀ yìí. Ìyáàfin Esther Adéfúnkẹ́ wọ́n ní Jésù Ọlọ́run ọba o. Àjọkẹ́ Jolè wọ́n ní ọ̀rọ̀ ńlá rèé. Mide Bestie wọ́n ní ha. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀mi náà ṣe ààrẹ nígbà tó ń kọ́ fún mi tó ń sọ fún mi báyìí tí mò ń gbé gègé tí mò ń kọ́ nígbà tí mo débì ṣe ni gègé ṣe ni báírò yìí ṣe ló jábọ́ lọ́wọ́ mi tí mo ní ha. Nílùú òyìnbó gbogbo ara dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ molestation kéèyàn molest ọmọ kékeré kì í ṣe nǹkan kékeré nílùú òyìnbó. Ọ̀túnba Fatai Ṣóyọmọ ó ní jíjẹ ṣe ni iṣẹ́ adẹ́tẹ̀ tí ó lè fún wàrà. Jíjẹ ṣe ni adẹ́tẹ̀ tí ò lè fún wàrà ṣùgbọ́n tó lè dá wàrà nù. Wonderful, what a wicked brother. Ayé ń yí lọ à ń tọ́. Olúwakẹ́mi Olúkẹ́ Ọmọọlá ó ní ẹ̀kọ́ rèé o. Ẹ̀kọ́ ni fún gbogbo àwọn tá wà nílùú òyìnbó àti àwọn tó wà ní Nàìjíríà pàápàá àwọn afibiṣó lóore kí wọ́n gbọ́ eléyìí àti ẹni tó bá fẹ́ ṣoore. Bẹ́ẹ̀ ni àní ẹni tó bá fẹ́ ṣoore kí wọ́n gbọ́ eléyìí torí pé nǹkan tí ó sọ Mide Best wọ́n ní ọ̀ràn dé o. Esther Adéfúnkẹ́ wọ́n ní that is the problem with Akata. Once they are angry they can do a lot of damage. Bẹ́ẹ̀ ni ó ti wò pé òun á ṣe ọgbẹ́ni ipa ó lọ ṣẹ̀wọ̀n. Alhaji Kadija Tarike Ade Ayade Sanya ó ní wá bá wa ṣe tiwa o Olódùmarè. Ẹ bá mi share program yìí. Ọ̀túnba Adéyẹmí Ọ̀dọ́sọmọkùnrin ní ayéle bẹ́ẹ̀ ni orin tó tọ́ sí nǹkan tó wé nǹkan la fi ń wé nǹkan èpò ẹ̀pájọ kó sí ẹ̀rí orin yìí gangan òun ló tọ́ sí program yìí torí ẹ̀ mo ṣe lò ó. Ká má dé ìnà pẹnu ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ọlọ́pàá ó di rántó. Wọ́n máa gbé ẹ̀gbọ́n yìí wọ́n máa gbé Akeem yìí. Ọlọ́pàá gbé wọ́n gbé lọ sọ́gbà ọlọ́pàá. Wọ́n gbé sátìmọ́lé. Wọ́n fipá mú wọ́n gbé lọ sátìmọ́lé. Wọ́n mú girigirigirigiri. Wọ́n kó má mu gàrí sí i lọ́wọ́. Wọ́n gbé lọ sátìmọ́lé. Ó lọ fi mú dánrin. Ọ̀rọ̀ yìí fa wàhálà ńlá sí Akeem lọ́rùn. Wọ́n gba lọ́ọ̀yà rẹ̀ dìde. Wọ́n ṣàtótónu. Lẹ́yìn àtótónu wọ́n lọ sílé ẹjọ́ wọ́n lọ court. Ṣùgbọ́n gbogbo àtótónu tí lọ́ọ̀yà yìí ṣe yìí pàbó mà ló já sí. Zainab Olúwapùkọ́lá mi wọ́n ní àwọn oníṣòro ṣe o àmì àṣẹ Èdùmàrè. Gbogbo àtótónu tí lọ́ọ̀yà ṣe yìí pàbó mà ló já sí. Ó já sí pàbó. Wọ́n ti Akeem mọ́lé. Wọ́n ti mọ́ wọ́n ṣe aṣẹ́wọ̀n. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Wọ́n ti aṣẹ́wọ̀n. Nígbà tí wọ́n ti Akeem mọ́lé yìí ṣùgbọ́n nígbà tí wọ́n ti Akeem mọ́lé àwọn tó wà ní Nàìjíríà bàbá wọn ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n bàbá yìí náà bàbá tòótọ́ leléyìí bàbá yìí ò dúró Silver Iyekepolo welcome on board ẹ káàbọ̀ sórí ètò Ojúrí tó leléyìí true life story. Ìyáàfin Fúnkẹ́ Rótifá ẹ káàbọ̀ sórí ètò. Mariam Riyad wọ́n ní alájọbí á dáa fún Jídé o. Bẹ́ẹ̀ ni alájọbí á dáa. Èmi náà nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ara mi ṣe girigiri. Wọ́n gbé ẹ̀gbọ́n yìí wọ́n ṣe látìmọ́lé. Ó wà látìmọ́lé ní nǹkan tí ò mọ́wọ́. Ọ̀rọ̀ tí ẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹsẹ̀ wọn ò ní dùnú ẹ̀ mọ́ yín.
ẹ̀ẹ́dẹ̀ ní ṣoore ṣe gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi àtèmi àti yín àní ṣoore tó máa kó wa sátìmọ́lé àní ṣoore ṣe ẹ ṣàmì ẹgbẹ́ tọ́ ẹ̀mí wọ́n ṣa sátìmọ́lé wọ́n ṣàkímù sátìmọ́lé ṣùgbọ́n olódùmarè olódùọmarè ọba tí kò sí lẹ́yìn alábòsí adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ akímù lò bí oṣù mẹ́ta mẹ́rin márùn-ún ó lọ sí mẹ́fà látìmọ́lé yìí ní ọjọ́ kan torí pé ìyá ìyàwó rẹ̀ yìí ó nífẹ̀ẹ́ sí akímù yìí ó ti mú gẹ́gẹ́ bí ọmọ torí pé ó rí bó ṣe máa ń ṣe ọmọ òun àtàwọn ọmọ rẹ̀ yìí kò ní gbàgbọ́ pé akímù lè ṣe kinní yìí kò gbàgbọ́ rárá kò gbà ọmọ rẹ̀ gbọ́ wípé ọmọ akímù yìí ó lè ṣe kinní fáwọn ọmọ òun yìí ṣùgbọ́n mélòó ni ó fẹ́ lè ṣe ń bẹ̀ nígbà tí ìyàwó ti sọ pé ọkọ òun ṣe é tí nígbà tí akímù fi wà látìmọ́lé yìí ìyàwó ó ti wá rìn ó ti yan fandafanda káàkiri ìgbà mìíràn kó tó di pé akímù wọ wàhálà yìí tí wọ́n máa ń lọ sílé ijó òun pẹ̀lú ìyàwó rẹ̀ tó bá fẹ́ jáde wọ́n á máa kọ́ ọmọ lọ ti ìyá ìyàwó kó máa bá wọn wo ọmọ tó máa fi dé ó dàbí pé ní ọjọ́ kan nígbà tákímù ti wà tìmọ́lé ìyàwó fẹ́ jáde ló bá kọ́ àwọn ọmọ rẹ̀ ó dọ̀dọ̀ ìyá rẹ̀ kí wọ́n lọ sùn lọ́dọ̀ grandma torí pé àìbámọ̀ òun lè pẹ́ dé Abíọ́dún Ọ̀jẹ́ládé ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ sójúlé ètò ojúrító lélẹ́yìí ẹ bá wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ lè padà kí ẹ lọ wò ó ọmọ ìyá méjì ọlọ́mà ṣe wá lọ́mọ ìyá Haúsá ẹni tó ṣe ọmọ ìyá rẹ̀ lóore tí àbúrò tó sin ẹ̀gbọ́n rẹ̀ dé ẹ̀wọ̀n dójú ẹ̀wọ̀n báyìí ní ìlú òyìnbó òun là ń sọ yìí mo ní ìyàwó akímù yìí ó fẹ́ lọ sílé ijó nígbà tí ọkọ rẹ̀ ti wà lẹ́wọ̀n ó fẹ́ lọ ṣe ìgbádùn ara rẹ̀ bóyá òun náà máa wá ọkùnrin Kúnlé Agúnlẹ́rò Peters ẹ káàbọ̀ sórí ètò ojúrító lélẹ́yìí true life story bí ó ṣe lọ kó àwọn ọmọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ yìí ní ìyá tó jẹ́ pé ìyá dáadáa tí Ọlọ́run máa pín ire fún ìyá yìí torí pé kò sí lẹ́yìn ọmọ rẹ̀ pé ó mọ̀ pé òun gbàgbọ́ pé ọkọ ọmọ òun kò lè ṣe kinní yìí ló wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu ọmọ yìí kẹ́ mọ̀ pé ìyá wọn ti kó wọn wá sọ́dọ̀ ìyá wọn báyìí ni ìyá yìí ṣe wá fọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu ọmọ yìí Nìtàn Amara ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò ojúrító lélẹ́yìí true life story ìrírí ayé ní ìyá yìí wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wárọ̀ lẹ́nu ọmọ ẹ̀ yìí pé kí lẹ sọ pé akímù ń kọ́ ṣé ìyá yín ń gbúrò ẹ̀ kí lẹ sọ pé ó ṣe kí ni ìyá yín ṣé tòótọ́ ìwọ wá ń bí ó ra kándì ó mú nǹkan fọ́mọ yìí ó ṣe oríṣiríṣi fọ́mọ yìí ló wá ń fi ọ̀rọ̀ wárọ̀ lẹ́nu ọmọ yìí bí ọmọ yìí ṣe sọ pé rárá o ó tí o kò fọwọ́ kàn o no kò rí bẹ́ẹ̀ no ó mà no mama grandma no pé kò no grandma no ní ìyá ìtúfọ̀rọ̀ ó tún wá fọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu lẹ́nu ọmọ yìí pé wọ́n sọ pé Akeem ó fọwọ́ kàn ẹ́ níbí ó fọwọ́ kàn ẹ́ níbi kinní kan ló ní no pé kò fọwọ́ kàn òun ní ìyá bá wò pé a jẹ́ pé ọmọ òun ló fẹ́ fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ló fẹ́ fi rán Akeem lẹ́wọ̀n bí ìyá ṣe gba ọ̀dọ̀ ọlọ́pàá lọ rèé bí ìyá yìí ó wá lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ló wá lọ ṣàlàyé ní ọgbà ọlọ́pàá pé ọmọ yìí kọ́ o
pé nǹkan tó sọ pé ọkọ ọmọ òun ṣe yẹn o pé kò ṣe é, pé ọmọ yìí ó sọ báyìí báyìí kàṣà báyìí káwòdì. wọ́n máa béèrè lọ́wọ́ ọmọ yìí sọ pé kò rí bẹ́ẹ̀. Olódùmarè kábíyèsí rẹ̀, a ò ní jẹ̀yà ìmọ̀dí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi nílé, àtèmi àti yín, a ò ní jẹ̀yà ìmọ̀dí. Ẹ ṣàmì kẹ́ gbé tọ́ ẹ̀mí, a ò ní ṣoore ṣe. Oore tá a bá máa ṣe tó máa di ibi mọ́ wa lọ́wọ́, a ò ní ṣe é. Ìyá yìí ló jẹ́ kí wọ́n rójútó ọ̀rọ̀ yìí. Ìyá yìí ló jẹ́ kí wọ́n rójútó ọ̀rọ̀ yìí, kí àwọn ọlọ́pàá wọ́n rójútó ọ̀rọ̀. Nígbà tí àwọn ọlọ́pàá wá rí ojútó ọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá ló wá kọ̀wé. Àwọn ọlọ́pàá sì sọ fún wọn pé àwọn máa tẹ̀síwájú nínú ìwádìí wọn yìí. Làwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní gbé ìwádìí yìí pọ̀, ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí yìí. Wọ́n wá rí ojútùú ọ̀rọ̀ yìí. Wọ́n wá rí pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. Ìyá yìí ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì, ló fi ṣe áńgẹ́lì fún Akeem. Ìyá yìí ni áńgẹ́lì Akeem tí ó yọ Akeem kúrò nínú ọ̀fìn tí Akeem jì sí yìí lẹ́yìn oṣù 6 nínú ẹ̀wọ̀n. Lẹ́yìn oṣù 6 nínú ẹ̀wọ̀n ni Akeem mà tó lọ́ba ní nígbà tó lọ tó dùbọ̀. Láfítà oṣù 7 wọ́n mà fi Akeem sílẹ̀ tó ti ṣẹ̀wọ̀n yìí. Àbẹ́ẹ̀rí nǹkan báyìí. Wọ́n fi láfítà oṣù 7 òun ló fi Akeem sílẹ̀ tó ní nǹkan tí ó ṣe yìí, nǹkan tó sọ yìí pé kò rí bẹ́ẹ̀, pé wọ́n ṣàfilẹ̀. Lọ́ọ̀yà ẹ̀ náà wá, wọ́n bá wọn dá sí i, wọ́n wá fi Akeem yìí, wọ́n wá gbà sílẹ̀ pé kí ó máa lọ, pé àwọn á sì máa wá bí àwọn ṣe máa ṣe ètò kù, pé tá bá rí nǹkan tí wọ́n máa ṣe sí ọ̀rọ̀ yìí, tó bá jẹ́ pé nǹkan tí Akeem bá mọ̀ pé òun tún fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí, tó bá mọ̀ pé òun fẹ́ pe ẹjọ́ àbí òun fẹ́ sun ọ̀rẹ́ òun, ìyàwó òun yìí, òun fẹ́ sùn Fẹ́mi Ọlátúndé. Ẹ káàbọ̀ sórí ètò Ojúrító lètò eléyìí, True Life Story. Rosemary Fúnmiláyọ̀ Àlàbí, ẹ káàbọ̀ padà. Thompson dúró sí ní orí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúrító. Àwọn ọlọ́pàá wọ́n sọ fún Akeem pé àìbámọ̀ o lè fẹ́ pe ẹjọ́ yìí padà. Tí o bá fẹ́ pe ẹjọ́ yìí padà, kí o lọ pè é, kí o lọ tún gbé ẹjọ́ yìí dìde tó bá mọ̀ pé ìyà ni wọ́n fi jẹ ẹ́. Ṣùgbọ́n Akeem sọ pé òun ò ṣe ẹjọ́ kankan, Ọlọ́run ti yọ òun nínú eléyìí. Ó jẹ́ bí Akeem ṣe bọ́ nínú ọ̀rọ̀ yìí rèé, tó fi jẹ́ pé ó fi yọ fandafanda, tó fi jáde kúrò nínú àhámọ́ tí wọ́n tì mọ́ yìí. Mò ń bọ̀. Bọ̀lásco Fágbìtẹ́, ó mà káàbọ̀ sórí ètò Ojúrító leléyìí. Òun wò mí láti Àjàṣẹ́ Kútọ̀nù ní Kétu. Káàbọ̀ sórí ètò. Àìná Ayọ̀délé Adélakùn, ẹ mà káàbọ̀ sórí ètò Ojúrító.
ẹ sì kú ìgbádùn Nàìjíríà. Mo rí gbogbo eléyìí tẹ́ ẹ ṣe. Ẹ bá mi mú wàràkàṣì bọ̀ láti ìlú Ìlọrin, mo ti kọ́ síbẹ̀. Ẹ ṣeun, mo dúpẹ́. Iṣẹ́ ló forí ẹ̀ pa. Gbogbo rẹ̀ tí wọ́n bá ṣe kò ní jẹ̀bi mọ́ bí ẹ lọ́wọ́. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Onílù rẹ̀ kan lọ́jà dé nílé tó rọ́ kùtùkùtù. Ó bí iṣẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́. Níbi tó gbé lọ o, kúrò aláboyún, ọlẹ́gbẹ́ títì. Ó ń jẹ ìrora, ó sì tún ń pariwo. Ó ní ẹ ṣàánú yìí nítorí Ọlọ́run ọba. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Onínú rẹ̀ sì bá síbẹ̀, ó fẹ́ aláboyún lọ́wọ́. Ibi tó gbé bèrè pé kí ló dé. Ìṣẹ́jú kan sí kejì láláboyún bá dákẹ́. Àdìbòrè bá pọ̀ wálẹ̀ rí. Òkòlè tí mo bá ṣe ìdè yẹ mọ́ mi lọ́wọ́. Àní gbogbo oore tí ẹ bá ṣe, ẹ ṣàgbọ́ nǹkan tí King Wasiu Ayinde Marshal sọ. Wọ́n ní gbogbo oore tí ẹ bá ṣe, gbogbo oore tí èmi náà ọmọ abẹ́rẹ́ ẹjọ́ tí ń bá ṣe kò ní dẹ̀bi mọ́ mi lọ́wọ́, kò ní dẹ̀bi mọ́ yín lọ́wọ́. Gbogbo yín ìjẹ́ bá máa ṣoore, ẹ jẹ́ kí a máa rọra ṣoore. Ọmọ ìyá méjì ó rán ẹ̀gbọ́n rẹ̀, ó rán lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n. Ó sọ pé kàkà kéku má jẹ sèse, àwọn á fi ṣàwàdà nù. Nítorí pé kí ni, mú mi wá sílùú òyìnbó, mi ò mú ẹ wá sílùú òyìnbó, mo ti mú ẹ wá sílùú òyìnbó lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Mo ti gbé ẹ wá sílùú òyìnbó, mo gbé ẹ wá lákọ̀ọ́kọ́, ó ṣàṣemáṣe, wọ́n dìpọ́ọ̀tì rẹ. Mo gbé ẹ wá lẹ́lẹ́kejì, ó tún ṣàṣemáṣe, ó gbọ́ tèmi, wọ́n dìpọ́ọ̀tì rẹ. Ó tún sọ pé kí wá gbé ẹ wá lẹ́lẹ́kẹta, mo ní ó tì, níbo lowó náà wà, mi ò láyè ẹ̀ mọ́. Ó wá sọ pé kàkà kéku má jẹ sèse, àwọn á fi ṣàwàdànù. Kò burú, àwọn náà á jọ wà ní bàǹbàṣí. Gbogbo èrò rẹ̀ ní pé ìwé ẹ̀gbọ́n òun yẹn máa bàjẹ́, wọ́n á dìpọ́ọ̀tì ẹ̀gbọ́n òun náà wá sílé. Gbogbo èrò tí Jídé rò sí Akeem ní pé wọ́n á ba ìwé rẹ̀ jẹ́. Nígbà tí ìwé yìí bá bàjẹ́ tán kọ́, wọ́n á dìpọ́ọ̀tì Akeem náà wá sílé, àwọn á jọ wà ní bàǹbàṣí. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbìyànjú eléyìí tí kò dẹ̀ rí bẹ́ẹ̀, ẹ̀wọ̀n ni wọ́n sọ pé Ọlọ́run ò ní pààyàn lórí kó má fi nǹkan míì di fún un. Ọlọ́run á pa ẹlòmíì lórí á fi rùgbọ̀n di. Ọlọ́run yọ ti deportation kúrò lọ́rọ̀ Akeem, ṣùgbọ́n wọ́n fi ẹ̀wọ̀n di. Ṣùgbọ́n ẹ̀wọ̀n yìí Ọlọ́run tó tún ṣe yìí, òun ló wá tún rán áńgẹ́lì rẹ̀ tó jẹ́ ìyá ìyàwó láti fi yọ Akeem kúrò nínú ẹ̀wọ̀n tí àbúrò rẹ̀ wá sí lẹ́sẹ̀ yìí látara ìyàwó t'Akeem fẹ́. Alice Une Opera, ẹ káàbọ̀ sórí ètò òjúrító leléyìí, true life story. Ó ní ibi tí a rí ọ̀rọ̀ Akeem sí rèé tó jẹ́ pé ó parí sí. Gbogbo àwa tí a fẹ́ ṣoore gẹ́gẹ́ bí Wasiu ṣe sọ yìí, wọ́n ní kí a rọra ṣe é. Oore tí a máa ṣe tí ó máa dibi, Ọlọ́run ò ní jẹ́ ká ṣe o. Eléyìí ọmọ ìyá mi ni kò lè ṣe mí, kò sí ń bẹ̀. Ọmọ bàbá èèyàn ń ṣèyàn, ọmọ ìyá èèyàn ń ṣèyàn, ẹ̀gbọ́n èèyàn ń ṣèyàn, àbúrò èèyàn ń ṣèyàn, ìyá tó bí èèyàn ń ṣèyàn, ọmọ pàápàá ń ṣe ìyá rẹ̀ pẹ̀lú. Ọmọ ń ṣe bàbá, bàbá ń ṣe ọmọ nílé ayé ta wà yìí. Ilé ayé ta wà yìí, níbo là ń lọ tá ọ̀rọ̀ kọ̀? Oore tí a máa ṣe tó máa dibi, Ọlọ́run ò ní jẹ́ ká ṣe é, a ò ní ṣoore ṣe. A ò rí jù báyìí. Adétòkunbọ̀ ọmọ abẹ́rẹ́ ìjọ, òun lórúkọ tèmi.
bẹ́ẹ̀ ni títí dọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò yín yìí, ètò Ojúrító, every Thursday aago mẹ́jọ 8 o'clock 8 p.m. Nigerian time òní Ojúrító yóò máa wá sórí afẹ́fẹ́. àìbámọ̀ bóyá yín náà fẹ́ ṣíà nǹkan tó ṣẹlẹ̀ sí yín tàbí ẹ fẹ́ ṣíà nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan tó súnmọ́ yín gbọ̀ngbọ̀n tí ẹ fẹ́ kí a ṣíà rẹ̀ fún àwọn èèyàn káráyé gbọ́, ẹ kàn sí ọmọ abẹ́rẹ́ ìjó, ẹ kàn sí mi, ẹ lè tẹ̀ ránṣẹ́ sí mi tàbí kẹ̀kẹ́ drop nọ́mbà yín, màá pè yín. mi ò ní dárúkọ torí pé lórí ètò yìí a kì í dárúkọ. Ṣẹ̀rí Akeem àti Jídé tí a sọ yìí orúkọ ìnagijẹ ni, àwa la fún lórúkọ, a fún wọn lórúkọ ni, a kì í dárúkọ. orúkọ Akeem tẹ́ gbọ́ yìí kì í ṣe orúkọ ẹni tó lè tò yìí, kì í ṣe orúkọ ẹni tó mú ọ̀rọ̀ yìí wá. Jídé náà tá a fi síbẹ̀ kì í ṣe orúkọ rẹ̀, ṣùgbọ́n a fún wọn lórúkọ kó ba lè yé yín. Tá a fi sọ pé Jídé làbúrò, Akeem lẹ̀gbọ́n, kí ọ̀rọ̀ yìí kó ba lè lójútùú, kó ba lè ní ìtumọ̀ sí yín, òun la ṣe fún wọn lórúkọ. Tẹ́yìn náà bá ní nǹkan tẹ́ fẹ́ kí àwọn aráyé gbọ́ láti fi ṣí àwọn èèyàn létí, ẹ kàn sí ọmọ abẹ́rẹ́ ìjó, ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí mi nínú inbox mi, kẹ́ sọ pé nǹkan kan wà tẹ́ fẹ́ sọ tí ẹ fẹ́ kí a bá yín fi tó àwọn èèyàn létí káwọn èèyàn kọ́gbọ́n. Torí pé Yorùbá ló sọ pé ẹni jì sí kòtò kọ́ ó kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n, ṣùgbọ́n ará yòókù tó bá la ojú rẹ̀ báyìí, ẹni tó ń bọ̀ lẹ́yìn ó gbọ́dọ̀ lajú rẹ̀ kó má bàa jì sí kòtò yìí náà ni. Nígbà tá a bá ń ṣíra wa létí báyìí, pàápàá jùlọ àwọn táwa nílùú òyìnbó yìí, a máa gbọ́n. Níjọ́ mẹ́jọ náà ìkan náà ń bọ̀ tí a fẹ́ mú wá fún yín náà. Eléyìí ọ̀rọ̀ bàbá àti ọmọ. Ó ṣeé ṣe kó jẹ́ ọ̀rọ̀ bàbá àti ọmọ torí pé ìkan wà nílẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ bàbá sọ́mọ. Torí pé a sọ fún yín pé bàbá ń ṣe ọmọ, ọmọ ń ṣe bàbá. Ó dẹ̀ tún lè jẹ́ pé èkejì tó wà nílẹ̀, another one tún wà nílẹ̀ náà tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò náà ni, ọmọ ìyá kan náà làwọn eléyìí náà. Àmúwá torí pé láti ọdún tó kọjá ni gbogbo àwọn story ti wà nílẹ̀, ṣùgbọ́n nígbà tó jẹ́ pé a ṣe program yìí mọ́, ta suspend ẹ̀ ní ó jẹ́ ká ti mú wọn wá, ṣùgbọ́n lọ́dún yìí sì a máa mú wọn wá nípele nípele. Tẹ́yìn náà bá ní ìtẹ̀fẹ́ kí a bá yín náà sáfẹ́fẹ́, kí a bá yín fi ṣí àwọn èèyàn létí, ẹ kàn sí ọmọ abẹ́rẹ́ ìjó, ẹ tẹ àtẹ̀ránṣẹ́, màá pè yín. Ẹ jẹ́ nǹkan kan tí Olúkẹ́ ọmọ lásọ, Olúwakẹ́mi, wọ́n ní àmọ́ tó bá kù díẹ̀ kí ọmọ olóore jì sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìyanu. Ṣùgbọ́n kílẹ̀ tó pòṣìkà ń kọ́, kílẹ̀ tó pòṣìkà, ohun rere á ti bàjẹ́. Àbí oṣù mẹ́fà láì kìí ṣe ọjọ́ mẹ́fà, àbí oṣù méje láì kìí ṣe ọjọ́ méje. Wọ́n ní bẹ́ẹ̀ ni o, àjùmọ̀bí ò kan tàánú, àfẹnì Ọlọ́run bá tán rán sí ni ló ṣe ni lóore. Ọlọ́run ti rán Akeem sí Jídé ni ò dúró láti gba nǹkan tọ́lọ́run rán sí, tọ́lọ́run fi rán Akeem ẹ̀gbọ́n rẹ̀ sí. Jídé ni ò farabalẹ̀ torí pé ta ló lè ṣerú ẹ̀, kó gbèyàn lákọ̀ọ́kọ́, kó gbèyàn lẹ́ẹ̀kejì, kó gbé lákọ̀ọ́kọ́ wá sí lóyìnbó, kó já pàrà, kó wọ deportation níbi àìgbọràn, kó tún gbé lẹ́lẹ́kejì, ọmọ ìyá kan náà ó tún gbé lẹ́lẹ́kejì, ó tún já pàrà níbi àìgbọràn, ó tún gbé lọ sí deportation, ó tún padà sí Nàìjíríà, kí a máa ní kò ṣe tó ni. Gbà lọ́tún lósì, lójú ọ̀tún, gbà lójú òsì, bójú ọ̀hún ò bá fọ́, ó máa wò ràdàràdà ni, ó ní Yorùbá wí. Owó tó fi ń gbé Jídé wá sí lóyìnbó yìí náà, tó bá ra lẹ̀ ń bẹ̀, wọ́n á máa kọ́lé yìí, atókọ́lé, atókọ́ bọ́ngálò. Ọmọ ìyá ẹ̀ ò ṣètò, kò burú. Títí di ọjọ́ mẹ́jọ tá a fi pàdé lórí ètò yìí, Adétòkunbọ̀ ọmọ abẹ́rẹ́ ìjó, òun lórúkọ tèmi jẹ́. Ẹ bá mi pàdé ní ọjọ́ Ajé ní orí ètò Gbàgede Àṣà. Ọjọ́jọ́ Monday òun la máa ń ṣe Gbàgede Àṣà, la máa mú Gbàgede Àṣà wá. Ọjọ́jọ́ Sátidé ìyẹn la máa mú ní fàájì àgbà, la máa mú wá ní fàájì àgbà ní ọjọ́jọ́ Sátidé. Ọjọ́jọ́ Àlàmísì báyìí òun ni Ojúrító yóò máa gbòde lórí afẹ́fẹ́. Gbogbo ètò tí ọmọ abẹ́rẹ́ ìjó ń ṣe lórí fọ́nrán lélẹ́yìí, ẹ máa bá wa péjọ ní ọjọ́ Sátidé, ọjọ́ Ajé tó jẹ́ Monday, ọjọ́ Thursday, ẹ máa bá mi pàdé lórí fọ́nrán yìí, lórí Facebook yìí, títí di ọjọ́
ọjọ́ mẹ́jọ tá ò fi pàdé lórí Ojúrító ní Thursday tó ń bọ̀. Ire la ó fi pàdé, ire lójú owó ń rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé a jọ ṣètò yìí. Mo rí pé ẹlẹ́kọ̀ọ́ kan tàbí méjì ẹ̀rí kọ́ nínú ọ̀rọ̀ tí a sọ yìí, nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àníra aburú ò ní ṣẹlẹ̀ sí wa. Olórí burúkú kò ní kó bá wa. Àníbó lórí burúkú wọkọ̀ pọ̀ tí ọjọ́ mẹ́jọ tá ò fi pàdé. Ire lójú owó rí, ire o. Àwọn èrò tó ń kọjá lọ gbogbo wọn bá sáré wá. Wọ́n ń béèrè pé kí ló dé, wípé báwo ló ṣe ṣe tálábòóyún fi dákẹ́. Wọ́n bá fọ̀rọ̀ yìí títí wọ́n á kóra wọn. Ó ti lé ọba. Ìgbà tó dọ̀dọ̀ ọba aládé. Onínúure bàrọ̀jọ́, ó sáà ó bú sẹ́kù o. Zainab Olúwabùkọ́lá Aríléṣeré wọ́n ní ẹ jẹ́ ká gbà pé orí ló gbé Akeem pamọ́ nítorí bẹ́ẹ̀ yóò ṣe ìmí ìtọ́jú bẹ́ẹ̀ lọ lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun, mo dúpẹ́. Ó ní rọra ṣe anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore. Ọ̀rọ̀ yìí kò àlejò ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ láàyè mi onílẹ̀ kọ́ mi lọ́wọ́. Òrè bàbá Adébí ìwà sí àyèjọ́. Gbogbo ẹ̀yìn aṣọ́re láyé bí orí òní sùwà ṣe o. Kò pé ká bá aṣọ́re ṣùgbọ́n ká fèyí kọ́gbọ́n. Ṣé ẹ gbọ́ nǹkan tí Wàsíù Àyìndé sọ báyìí? Ó ní eléyìí tí a sọ yìí kò pé ká má ṣoore ṣùgbọ́n ká fi eléyìí kọ́gbọ́n. Ẹ fi kọ́gbọ́n. Ọlọ́run ló kó yọ, onínúure Ọlọ́run ló kó yọ. Àṣeyìnwá àṣeyìnbọ̀, onínúure Ọlọ́run ló kó yọ. Onínúure Ọlọ́run ló kó yọ. Níwájú ọba aládé. Onínúure Ọlọ́run ló kó yọ. Àdìbòrè bá kó àjẹbí o. Onínúure Ọlọ́run ló kó yọ. Orí ṣíṣe ẹ̀ṣá ló pé. Onínúure Ọlọ́run ló kó yọ. Ṣùgbọ́n gbogbo èyí tí ó dẹ̀ bí Ọlọ́run àwa bẹ́ẹ̀ láyé bí Onínúure Ọlọ́run ló Ó dàbọ̀. ṣùgbọ́n èyí tí ó dẹ̀ bí mọ́ mi lọ́wọ́ bàbá kúrò mí o. Onínúure Ọlọ́run ló kó yọ. Orí tí ó dẹ̀ bí mọ́ mi lọ́wọ́